أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن اتبع هداه وسلك مسلكه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم فالسلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم الله سبحانه وتعالى تركي أولون فالنبوة محمد صلى الله عليه وسلم Ànábì tí Ọlọ́run ọba àlékè ọlá rán wá kó lè bá jẹ́ olùfinimọ̀nà olùtọ́nisọ́nà olùpèpè lọ síbi ire lọ síbi àlùbáríkà tó ṣe wípé kò sí tí ń bá ń jóríire láyé ní àtàlùkìyámà àfi kó yẹpa Ànábì sallallahu alaihi wasallam ó ti pè wá lọ́bẹ̀ ó sì ti júwe rẹ̀ fún wa bó sì ti jẹ́ wípé kò sí nǹkan kan tó lè mú wa jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba adẹ́dá wa àfi kó yẹpa Ànábì wa sallallahu alaihi wasallam ó ti kì wá ń lọ pé ká jìnà sírù nǹkan bẹ́ẹ̀ ballagha risala iṣẹ́ tọ́lọ́run ọba àlékè ọlá fi rán sí gbogbo àgbáńlá ayé èyí tí ń jẹ́ mẹ́sẹ̀jì ìkẹ́ mẹ́sẹ̀jì àánú mẹ́sẹ̀jì oríire gbogbo ẹ̀ l'Ànábì jíṣẹ́ pé tí ò sí kankan tó yọ kúrò ń bẹ̀. wa ballagha ar-risala wa adda al-amana báyìí náà ló ti jẹ́ wípé tọ́lọ́run ọba àlékè ọlá gbé fún níṣẹ́ pé kó dí fún wa yẹn gbogbo ẹ̀ pápátá l'Ànábì sọ fún wa kò fi kún kò yọ kúrò ń bẹ̀ nígbà tó kún jẹ́ pé Ọlọ́run ọba adẹ́dá wa náà ló fọ̀ ọ́ mọ́ nípe ní kíni o kò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ inú wa nasaha al-umma Ànábì tá a sọ yìí ó ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ẹ̀dá ó kì wá ń lọ pé ká jìnà sí kíni o ká jìnà sẹ́bọ níta Ànábì fi gbogbo ṣẹ̀mí ẹ̀ tó fi pèpè sí rẹ̀ ní n tó lé lọ́dún 13 nílùú Mẹ́kà kò sí níta Ànábì ń sọ iná ni pé ẹ má ṣẹbọ mọ́ ẹ má mú nǹkan míì mọ́ Ọlọ́run mọ́ ẹ má tún gbà pé nǹkan míì tún lè ṣe inú kádàrá yín mọ́ orí níta Ànábì fi wálé lórí nìyẹn l'Ànábì wa sallallahu alaihi wasallam tá à ń sọ yìí o tarakana ala al-mahajja Ànábì tó fi wálé lójú ọ̀nà pé àní tí ń bá ní ẹ máa ṣe yẹn náà ni ẹ ṣe èyí tí ń bá lé yín jìnnà kó ń bẹ̀ náà ní kẹ́ ẹ jìnnà sí ìkẹ́ ìkẹ́ wọn mọ lórí Ànábì nìkan kó bá àwọn sàhábà rẹ̀ gẹ́gẹ́ bí àkọlé wa ìsìláàmù ńlẹ̀ Yorùbá ìsìláàmù ńlẹ̀ Yorùbá ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlóńpọ́n nǹkan ń bàjẹ́ púpọ̀ a ṣe fídíò kan bí ijọ́ mélòó kan sẹ́yìn so léyìí tí ó generate a lot of controversies táwọn èèyàn ń sọ oríṣiríṣi kódà rí inú àwọn àfáà tí wọ́n máa fi ọ̀nà ẹbọ pèpè sójú ọ̀nà tí wọ́n láwọn ń gba àwọn èèyàn lé àwọn ṣe jálàbí tí wọ́n ń ṣépè oríṣiríṣi bẹ́ẹ̀ náà láti rí nínú àwọn tí wọ́n jó níṣẹ̀ṣe tí wọ́n ń kí wa pé ẹ kú iṣẹ́ bó jẹ́ àwo ò ṣe wá sí nítorí tìyín a sì ní ever Ọlọ́run má jẹ́ arórí ibú láyé àpadà sí ibú tí máa báyàn tí ó fi wá fi Islam kalẹ̀ tí ò ní sọ dáadáa pẹ̀ sin rẹ̀ mọ́ tí ó máa wá yan oníṣẹ̀ṣe àmọ́ bóyá torí pé àwọn ọ̀rọ̀ kan fẹ́fọ́ wọn bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí appreciate bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ Christian náà àmọ́ níta fẹ́ fàyọ ni pé ẹ̀sìn tiwa bó ti rí la jẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn a lot of people pẹ̀lú báyé ti rí ni wọ́n deface Islam ni wọ́n misrepresent Islam lórúkọ pé àáfàá làwọn lórúkọ pé wòlíì làwọn lórúkọ pé àwọn ń bá àwọn èèyàn ṣáájò àwọn ń ṣe jálàbí eléyìí ló já kọ́kọ́ tá a gbọ́dọ̀ rán nú ẹ̀sìn wa tó bá wá jọ pé àbẹ́yà à ń sọ aburú táwọn àfáà ń ṣe àbí à ń sọ pé kí wọ́n fi àwọn ẹlẹ́bọ lẹ̀ náà kọ́kọ́ túnra wọn ṣe ìyẹn ò túmọ̀ sí pé à ń compromise ẹ̀sìn wa o rárá o red line nìyẹn tá a gbọ́dọ̀ cross ẹ̀ òun náà ni ẹ̀sìn Ọlọ́run ọba àlekè ọlá even àwọn arí inú àwọn àfáà tó pọ̀ nínú àwọn onísúfì àwọn oníjálàbí ẹlòmíín ṣe pé ẹlòmíín pé ó wá yà wá lẹ́nu àmọ́ kò yẹ kó tún yà wá lẹ́nu náà torí àwọn àfáà oníṣẹ̀ríyà wọ́n ní idha urifa sábàbù batala al-ajab tá a bá ti mọ̀dí tí nǹkan fi ń ṣẹlẹ̀ a ní máa ṣe màmá ṣe tó fa kínní rẹ̀ kò sí màmá Islam ilẹ̀ Yorùbá kí ni jẹ́ Islam gan because ẹlòmíì tí wọ́n máa sọ fún pé ẹ má ṣẹbọ mọ́ o ẹ má dà nǹkan míì mọ́ Ọlọ́run o ẹja dótọ́ Ọlọ́run yóò mọ wá sọ lẹ́nu rẹ̀ yìí pé ṣọ́lọ́run nìkan lè bá wa yanjú kínní ṣá lẹ́nu mùsùlùmí torí pé n tó kó bá wọn kèfèrí Mẹ́kà ń jọ náà òun náà ni pé nígbà tá à ń pọ Ọlọ́run tó lé ní 300 tí bùkátà wo ò tí ì bí yá o tún wá ní a máa wá pẹyọ kan ṣoṣo ká máa wá forí balẹ̀ fọ́lọ́run kan ṣoṣo ǹjẹ́ yóò wá ṣe é ṣe mentality tiwọn nìyẹn nígbà tó tún wá yá wọn tún wá ní kì í ṣe pé àgbà páwọn náà ni wọ́n dá wa àgbà páwọn ni wọ́n ń ṣe jíjẹ mímu fún wa àmọ́ ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa à ń sin àwọn òòṣà yìí à ń pe àwọn ìṣẹ̀ṣe yìí a fẹ́ kí wọ́n tún jẹ́ intermediary fún wa lọ́dọ̀ Olódùmarè á rí pé ní táwọn náà máa sọ nìyẹn táwọn náà bá fẹ́ gbèrú ju wọlé wọn ni ẹnìkan wà olódù tó má rè kíní kan àwọn kan ń pe Ṣàngó àwọn pọ̀ Bàtálá kó lè bá a mọ prophet ni ta ló rán sí ẹ
bọ́lọ́run ṣe dáhùn ló dáwọ̀ náà ó sì dá yín fún purpose pé kẹ́ wá sìn wọn ni. Àmọ́ ọ̀rọ̀ tẹ̀yin oníṣẹ̀ṣe yẹn ọ̀rọ̀ tí yín ò kàn wá á bẹ̀ lọ́hùn èyí tó bá fẹ́ fi mọ̀nà nù kó fi mọ̀nà so torí pé kí ni o a lè fọ́sìn yín. Àmọ́ èyí tó kàn wá ni pé Islam ti wá sẹ́ táwọn kan lórúkọ ẹ̀sìn yẹn tí wọ́n bá jẹ́ àwọn ò ní gbà torí pé gbogbo wa lọ́lọ́run ọba àlekí ọlájọ làbọ̀ lọ́rùn tó sì ní ká mójútó. Ànábì wa sallallahu alayhi wa sallam ànábì ni ya'ti zamanun ala ummati ànábì lásìkò kan ń bọ̀ fáwọn ọjọ́ mi o àsìkò kan ń bọ̀ tó ṣe pé kí ni o alqabidu ala dinihi ẹni ó bá di ẹ̀sìn rẹ̀ mú lásìkò náà tó ní mi ní ever compromise mi ní ṣẹbọ ẹ̀sìn ò ní àmọ́ ṣòro àràgbé láyé dí ọmọkùnrin ò tó mọ́ wòra rẹ̀ ràn ayé nípa ayé ní kinní kan ogun ìdílé gbogbo àwọn tí wọ́n bá lọ ń sásá bẹ́ẹ̀ kinní yẹn lórúkọ ẹ̀sìn ni wọ́n ń ṣe wọn ṣẹ̀sìn Ọlọ́run. Ànábì wa lẹ́nu tó bá wá fẹ́ dúró tọ́ pé alẹ́ mi ò ní ever compromise ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn yẹn an la ilaha illallah shahadatu an la ilaha illallah ìjẹ́rìí pé kò sí ẹnì kankan tí ìjọsìn tọ́ sí lódodo àfi Allah tó o bá ti ń sọ gbólóhùn yẹn jáde lẹ́nu kì í ṣe gbólóhùn tó máa sọ tó máa jó ó máa jó la ilaha illallah òun ṣàwàdà nìyẹn gbólóhùn tó máa sọ bó o ti ń sọ jáde lẹ́nu yẹn bẹ́ẹ̀ náà ló mọ̀mọ́ dájú ẹnu ọkàn ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n á sọ la ilaha illallah ò lẹ́ni tí ṣe ọwọ́ rẹ̀ sì ń pè ń kèfèrí ọ̀pọ̀lọpọ̀ náà ní pé rẹ̀ mùsùlùmí lẹ́ni àmọ́ ní tó gbé dání yìí ṣe Islam la fi gbọ́dọ̀ mọ̀ pé kí ni jẹ́ Islam gan àwa mọ̀ pé sáwọn àfáà tá à ń sọ pé ẹ yíra yín padà yìí ṣẹ́sìn ni wọ́n represent lóòótọ́ àbí wọ́n ṣèrégbè. Ànábì lásìkò yẹn bọ̀ ó tẹ́ pé alqabidu ala dinihi ẹni ó di ẹ̀sìn rẹ̀ mú tó fẹ́ ṣe ẹ̀sìn bóun ànábì ti mú wa o kalqabidi ala jamratin minan nar yóò dà gẹ́gẹ́ bí ẹni tó di ògùn náà mú ni tẹ́pẹ́ tó fẹ́ ṣe ẹ̀sìn gangan àwọn èèyàn criticize ẹ̀ wọ́n bulé ẹ̀ wọ́n ní ṣe wọ nìkan ni ẹ̀sìn àjòjì ló tún gbédè yìí o kódà àwọn tí wọ́n tún jù yín lọ gan ló fi jẹ́ pé ní tí máa tì ní lójú ni pé bọ́dọ̀ àfa bá ń pèpè sí tawhid lẹ́nu ẹ má jà mú nǹkan mi mọ́ Ọlọ́run ẹ má jà pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run àwọn kan máa sọ pé bàbá ìmáàmù kìíní ńkọ́ ṣé o mọ kí ojú bàbá alágbájá lọ ni kódà àwọn bàbá àtàná gan ìyẹn kọ́ lẹ́fídẹ́ǹsì fún wa ẹ̀sìn Ọlọ́run ad-dinu qala Allahu qala rasuluhu qala as-sahabatu laysa qala fulani qala as-sahabatu umuhulul irfani ẹ̀sìn ni Ọlọ́run wí ànábì wí kì í ṣe bàbá sọ pé kì í ṣe lágbájá sọ pé àwọn sàhábà náà ni wọ́n tún lẹ́nu ń bẹ̀ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kì í ṣe pé lágbájá wí. Tábà ti wá mele yìí pé níta ànábì wa sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ànábì yìí náà ló tún wá jẹ́ òye wa torí kíkú má dàrú mọ́ wa lọ́wọ́ ká tó wọnú àwọn àdìsí míì tá a fẹ́ tú á gbọ́ àwọn ọ̀rọ̀ kan táwa náà fi wá mọ̀ pé ṣẹ́sìn Ọlọ́run dẹ̀ lélẹ̀ lóòótọ́ Islam ò yọ́pọ̀lọpọ̀ tó o bá fẹ́ wọnú ẹ̀sìn ìyẹn là ń sọ fúnra wa pé inú Islam gan sẹ́ àwọn absurdities tó yẹ káwa gan kọ́kọ́ correct yẹ àwọn oníṣẹ̀ṣe yìí àtàwọn mùsùlùmí àwọn àáfàá ń ṣàwo ìtara tí ń sọ yìí ẹ má bá wọn àáfàá ẹ má kí àsìkò tó yẹ kẹ́ ẹ má sọ̀rọ̀ àsìkò wo ló yẹ ká sọ̀rọ̀ tàwíìdì àsìkò wo ló yẹ ká sọ̀rọ̀ pé ẹ má ṣẹbọ sọ́lọ́run mọ́ tó tó àsìkò tá a wà yìí tipẹ́tipẹ́ náà la sì ti ń sọ àmọ́ alábòsí ò ní gbọ́ kò ní gbà yóò ní nígbà táwọn ẹlẹ́bọ wá jáde ẹni tó yẹ kí gbogbo owó ìfọwọ́sowọ́pọ̀ lórí kíni a fẹ́ fọwọ́sowọ́pọ̀ lórí ẹni tó ní ẹ lọ gbàgbára lọ́wọ́ àjẹ́ àbí ṣe ń tọ́lọ́run torí ẹ̀dá wa nìyẹn so ká máa fọwọ́sowọ́pọ̀ lọ́dọ̀ ẹni tí ń pọ̀fọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so ká máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lẹ́ ẹni tí ń gbà àwọn èèyàn wallahi thumma billah ó lè jó tó sì lè jẹrọ àmọ́ kìíní tí máa ṣẹlẹ̀ tí pé tá a sì ti máa gbọ́ obìnrin kan oníṣẹ̀ṣe nígbà tá a ṣe fídíò tá a ṣe ń jọ̀wọ́ tá a ṣàlàyé ó wá mẹ́sẹ̀jì mi ó ní tẹ́lẹ̀ gan Christian lòun tóun jẹ́ ya John Church àdánwò wa ṣẹlẹ̀ sóhun sórí gbogbo wọn tàdánwò bá ṣẹlẹ̀ sí tó bá lọ wá nǹkan míì kiri yẹn Ọlọ́run lè mọ̀ọ́mọ̀ lọ dó díẹ̀ ńbẹ̀ tó bá ti korí ibú mọ́ ẹ tẹ́lẹ̀ tí ó wàá dà gẹ́gẹ́ bíi pé ṣòro ẹ ó di pẹ̀tẹ́lẹ̀ ńbẹ̀ yẹn at the end of the day ó padà rí pé ìrégbè ló ń ṣe mo fẹ́ hajj àwọn sheikh wa kan ó padà rí pé ìrégbè ló ń ṣe ẹni kìíní kan nígbà tó wá kó òun ìsìlámù tán láyé òun wá ń dà wallahi ò dá ó wá lóun wá ìṣòro ló gbé òun lọ sí ìlú wa kan nílẹ̀ Yorùbá tó jẹ́ ìlú àwọn àfáà ìmọ̀jà wulẹ̀ dárúkọ ẹ̀ nígbà tó ń wá débẹ̀ àwọn àfáà méjì tó ń lọ bá àkọ́kọ́ lòun fẹ́ sín kinní kan sí òun lójú ara ẹlẹ́ẹ̀kejì kan gbawó lọ́wọ́ òun ni kò ṣe nǹkan kan fún un ṣé irú àwọn eléyìí náà á mọ̀ fọwọ́ ra wọn lórí á nítorí pé mùsùlùmí ni wọ́n ànábì wa sallallahu alaihi wasallam ànábì ò dákẹ́ lórí ìbàjẹ́ as-sakitu anil haqq ẹni ó bá dákẹ́ lórí òdodo shaytanun akhras èṣù burúkú ni irú ẹni bẹ́ẹ̀
tí ò rẹnu sọ̀rọ̀ mọ́. Ẹ wá wo báwọn àfáà yìí lórúkọ jálàbí ahlan bi sheikh náà ẹ wo àwọn àfáà yìí lórúkọ jálàbí àgbọ́yìn o. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Ahlan wa sahlan. À ń sọ̀rọ̀ àfáà lórúkọ jálàbí ni. So pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí akákún sọ ní interactive session kí lẹ̀yin rí sáwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ṣẹ̀ṣe sáwọn àfáà kí lẹ rò bóyá ṣé lè tiwa gan máa jò gẹ́gẹ́ bí mùsùlùmí àbí kí lẹ rò bá a lè ṣe látúnṣe ibi tọ́rọ̀ dé yìí. Naam, bismillah sheikh. Bismillah wa salatu wa salam ala rasulillah. Sóhun mi clear díẹ̀ o. À ń gbọ́ yín inshallah. O ní Nàìjíríà ni àjọ ń lò bẹ́ẹ̀ náà ni. Ọ̀sán ọmọ gíríbì ò tí ì tó lọ́dọ̀ tí wọ́n ń bẹ́sì kú bí 1 hour plus. A ti múra ṣáà ìbáyìí kọ́ lọ́wọ́ ń gbà lẹ́sẹ̀. Ní sókè tèmi kan lè sọ kí n má bàa disturb kí n dẹ̀ má distract àwọn tí wọ́n ń gbádùn yín bọ̀. Ẹ̀rí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n sọ pé amúkùn ẹrù ẹ wọ́ àwọn ní òkè lẹ́hùn ẹ̀wò ìsàlẹ̀ lòun ti wọ́ wà ẹ̀rí pàmùkùn gan ọ̀parọ́. So nínú àwọn ẹ̀sìn orin tó ti pẹ́ bóyá ṣe ká dáwọn lọ́kọ́ ni bóyá àwọn kan ni wọ́n mọ̀ nípa ayélujára fi Yorùbá sí wa An-Nabawiyyah kadini ní Muhammadin. Ajẹ́ pàwọn bàbá yẹn náà ti fura ọ̀rọ̀ yìí wọ́n ti fura ọ̀rọ̀ yìí ti pẹ́ pé nǹkan ti ń dàrú bọ̀ ti pẹ́ àwọn bàbá yìí wá ṣègbìyànjú tiwọn wọ́n dá sí bágbára wọn ṣe mọ́ làwọn fi kú òǹbẹ̀ ní Kùránì fi sọ̀rọ̀ wọn fún ayé pé tilka ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tusaluna amma kanu ya'malun. Sọlọ́ fi jẹ́ pé ogun ẹ̀ńtọ́ lọ́wọ́ bá ṣe ní mùsùlùmí gidi kọ́ máa yẹ Kùránì wò lójoojúmọ́ o ó sì máa tàdábàrà kọ́ máa ronú ẹ̀ yóò tún jẹ́ ọmọ gbọ́yé sí tuntun ní Kùránì lójoojúmọ́. So kìí ṣe pé kákan máa pàdé lọ́jọ́ Sunday ká máa dárin kákan máa kọlura wa ẹja ṣe láàyìlá nínú gbólóhùn yẹn gan ẹ̀ṣẹ̀ tún bẹ́ẹ̀ torí pé wọ́n sọ fún wa ní pé ẹja ṣe láàyìlá ẹja sọ pé kò sí ọba kẹkẹ lọ́n sọ fún wa kò sọba tá a lè máa jọ́sìn fún lọ́n sọ fún wa àmọ́ nígbà tí ó yé wọn so according to your question wa ni pé ní ti ń lọ níwọ̀n àbá tọ́lọ̀ ní káwa tá a kéré mọ̀ yìí náà àwa náà kéré nínú ọ̀rọ̀ Nàìjíríà níwọ̀n àbá sì súnmọ́ àwọn àfáà díẹ̀ ní òjé mi ọlọ́rẹ̀ Nàìjíríà lágbà mo ti dé torí pé tí wọ́n gbé dání ọ̀pápọ̀ mọ́ ti ń bẹ lọ́wọ́ mi so wọ́n mọ̀ introduce gbogbo tí Islam kọ́ pátápátá wọ́n mọ̀ introduce yín wọ́n á máa sọ fún yín pé àfẹ́ iléeṣẹ́ ẹ̀dí láti Saudi èmi ọmọ ìlú tí mo ti dé gan gbogbo ẹmbásá ti wọ play Saudi lọ́lọ́ wọ́n ya pọ̀dà gan lọ́wọ́ bá ti lè lọ fóònù nílùú kan bí ọlọ Cairo lọ kẹ́kọ̀ọ́ nígbà tí ó bá fi dé wọn làwọn ará Saudi yẹn dé nìyẹn kò síbi tó ti lè rí ìdáyà irú nísìn mọ́sàrè ni aráyé máa ń fókọ́ọ̀sì pé kò sí ìdáyà ń bẹ ní mọ́sàrè tó pé student máa fi rédíò kírun rédíò tí wọ́n ní lọ mọ́sáàsì ibẹ̀ nìrún kíkí ti mẹ́mìlá nígbà Ọlọ́run ní tó fẹ́ fi mí ṣe ó jẹ́ ìrún ọmọ mi lá ń bẹ̀ ní mọ́sàrè ọ̀hún kẹyìn náà so ibẹ̀ ní tàwíìdì tí ń dé sára mi náà díẹ̀díẹ̀ kí n tó wá padà sí ìmọ̀ráàtì kò sí tó bá ti lè ẹni Ọlọ́run bá nífẹ̀ẹ́ yóò ṣí ọkàn rẹ̀ fódodo yóò sì máa gba òdodo wọlé lẹ́ẹ̀kan náà sọlá náà fi ń dúpẹ́ o wàláhì èmi ń dúpẹ́ gan-an lóòótọ́ lèmi ò ṣe súnfí rí o lóòótọ́ lèmi ò gbowó mi kankan rí o lóòótọ́ lèmi ìdálejò ló ń tẹ́lẹ̀ gba àwọn tẹ́rí tí mo mọ nǹkan tèmi náà bá nù lé tó ipá ń parẹ́ díẹ̀díẹ̀ nù lé wa ni o tí èyí sọ̀rọ̀ wọn ni wọ́n ní o so a gbọ́dọ̀ dúró lórí pé táwọn bàbá yẹn ń ṣe káwá máa dọwọ́ bò á máa parẹ́ tó fi lè jẹ́ pé àwọn tí tún ń bọ̀ sẹ́ńtúrì míì tí ń bọ̀ lẹ́yìn wa wọn ní bárẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn ńlẹ̀ so mo á ní amúkù ẹrù ẹ wọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú sẹ́yìn pé Ọlọ́run ṣe ọmọ ọ̀dà ìpọ́nmọ̀ Ìlọrin lẹ́yìn ó jẹ́ kẹ́nu yín ó lè ẹnu tí yín lè gba ọ̀rọ̀ díẹ̀ so torí tá a máa gbọ́ lẹ́nu ogun àwọn àfáà nílọrin ni pé Ìlọrin àmọ́ àfáà kìíní kan àjẹ́ àwọn àfáà wọ́n ní bẹ́ẹ̀ ewúrẹ́ bẹ́ẹ̀ bá pàdé ewúrẹ́ gan wọ́n ló tún mọ kí òun lọrin wọ́n ní kìíní kan náà ó ló ṣe á jẹ́ ẹ̀bẹ́ ti wá mọ kí ó tó Ìbàdàn ti wá ní ìsìn àwọn ò kílèmù pé àwọn àfáà ń bẹ ń bẹ àmọ́ tá a bá rí mọ́ kọ́ àfáà pọ̀ ń bàdàn kọ́ yanjú yẹnyẹn àmọ́ Ìbàdàn ti fẹ̀ jù ó gbé wọn sínú ẹlẹ́ẹ̀kejì wọn èso tó ń fàárí kí wọ́n máa lo dáwọ́là káàkiri ilẹ̀ àmọ́ níwọ̀n bá ń táwa náà rí ó ní kọ́ídà kan táwọn ọ̀dọ́ tún dá kí ní ìsìn tó ẹgbẹ́ nu àwọn àgbààgbà náà wọ́n ti jogún ẹ̀ wọn ò ní máa ń lámúyẹ́ ṣọ́rọ́bìlì hamura lámúyẹ́
yarkabil kamul. La ilaha illallah. Jinasun ghayru dami. Kódà wá jọ wọ́n lójú ìta gbangba wọ́n ti máa já ọtí ẹ wá já máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn wo ní kọ́kọ́ máa ń fọtí ìyọ ẹnu tí wọ́n bá jí láàárọ̀ tí wọ́n bá fẹ́ bá ẹlẹ́dàá wọn sọ̀rọ̀ sí báwọn oníṣẹ̀ṣe àwọn ọ̀dọ́ àfáà náà tí ọ̀jọ́ wọn lójú wọn jà rẹ́ gàǹtà gbangba báyìí ni tí òun kọ́kọ́dà kò jọ wọn lójú kẹ̀kẹ́ mọ́ ó dé níbà mo lẹ́lẹ́ẹ̀kejì àwọn oníṣẹ̀ṣe wọ́n ní tí wọ́n máa fi kọ́rùn bíi kíní ilẹ̀kẹ̀ wọn àwọn àfáà àtàwọn ọ̀dọ́ mo lè mọ́ sọ àwọn àgbààgbà mi àwọn ọ̀dọ́ náà wọ́n fi tẹ̀síbà kọ́rùn káàkiri ìlú sẹ́yìn kí ni tẹ̀síbà yẹn ṣe lọ́rùn wọn àwọn oníṣẹ̀ṣe ń fi kíní ilẹ̀kẹ̀ sọ́wọ́ láníyàn yìí pé ilẹ̀kẹ̀ táwọn fi sọ́wọ́ òun ifá nù àwọn àfáà náà lọ́wọ́ àti wọ́n lọ́ tẹ̀síbà mọ́rùn ọwọ́ iṣẹ́ kí ni ìrìn náà ṣe ń bẹ tán mẹ́rin rẹ̀ wá. àgbọ́yé àwọn pẹ̀lú yín Sheikh. Nàìjíríà ni ó ṣe mo wà ń bẹ̀. ẹ wà ń bẹ̀ à ń gbádùn yín. àwọn oníṣẹ̀ṣe wọ́n ń lo ẹ̀rìndínlógún tí wọ́n ń dà á lẹ̀ àwọn àfáà náà lẹ́rìndínlógún. bẹ́ẹ̀ni. àwọn oníṣẹ̀ṣe wọ́n ń lo ọ̀sán yìí àwọn àfáà náà ní ọ̀sán yìí. ẹ dákun ṣe ti wá lórúkọ ẹgbẹ́ tí ń jọra wọn díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni. àlòkọ jálàbí. àwọn oníṣẹ̀ṣe wọ́n ní èjì ogbè wọ́n ní ọ̀sá méjì wọ́n ní ọ̀fún wọ́n ní ẹ̀rìndínlógún tó kọ̀m̀plìtì gbogbo ẹ̀ làwọn àfáà náà ń tẹ̀ ń bí iye pẹ̀. ọwọ́ àánú fídíò mi tí ó jáde lálẹ́ yìí náà tó tó di pé mo sùn yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run èmi tiẹ̀ tó bá wọn là á. ẹ jẹ́ sáré kọ́ tán àyín ṣé rí tẹ́ ń sọ lọ́wọ́ yìí tá a bá ń mẹ́nu bà á torí pé a mọ̀ sọ́hìbìl bẹ́ẹ̀tì àdìrọ̀ bí máa fi hà. a mọ̀ àwọn tí àwọn àfáà yìí a mọ̀ tí wọ́n bí tí wọ́n kùn fáwọn èèyàn lórúkọ Islam nínú ẹbọ ṣíṣe nínú ìbalẹ̀jẹ́ nínú ìjẹ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ ìwọ máa wá sọ fún wa pé ṣèbí lọ́ọ̀yà tí lọ́ọ̀yà náà bá ṣe kí nìkan bá lọ bá dókítà yóò gbowó ṣé mẹ́díkù dókítà nìwọ lórí bẹ́sìsì wo ló fẹ́ máa gbowó lọ́wọ́ wọn sí. so ẹ wá kan tí ẹ sẹ́ǹdì sí mi tó bà mí nú jẹ́ púpọ̀ kápẹ́lì ẹ̀ fáwọn èèyàn kán lè bá àmọ́ pé kì í ṣàwàdà kápẹ́lì ẹ̀ fáwọn èèyàn nísìnyí àwa náà gbọ́ nísìnyí ká lè mọ̀ pé nǹkan ti bàjẹ́ gan ẹ mọ̀ owó. ká dẹ̀ ṣe kí ni ká fọ́lò péjì yìí ọlọ́run kó kún ẹnìkan kan wá lọ́wọ́ fọ́lò péjì ẹ̀ bọ̀. má dàgbé o sọ fún ọ má tako ìmọ̀ wà mímọ̀ ni wasalaamu alaykum. kọ́ mọ́ tako mọ̀ ẹ jẹ́ n play láti bẹ̀rẹ̀. ṣé wàá rí ìmọ̀ tó sọ gan-an ẹ má bínú. wọ́n ti dá lónìí tíra àwọn tàlímùl muta'allim tariqat ta'allum nímọ̀ tí ń sọ wọ́n kàn yọ lódò kalẹ̀. ṣé ẹ jẹ́ sáré kọ́ tán yín àfáà tí ń sọ̀rọ̀ yìí ó gbé ẹ̀rìndínlógún síwájú live lórí tí ó gbé síwájú àfáà ni tó dàrú torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ìrújú tó máa ń lò ní pé ṣáàfáà wa ni kìnnìkan àfáà lélẹ́yìí ẹ wo fìlà tó dé sọ ibi tó wà yẹn ti mọ̀ pé kíláàsì ni ló jẹ́ pé ẹ̀yin òbí ilé kéwò lẹ́ ń fọmọ yín sí kíláàsì ló wà yìí ibẹ̀ ló jókòó sí ó kówó ẹyọ síbẹ̀ àtàwọ̀ wáìtì ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ǹdínlógún kódà yín pọ̀ fọ́ ńbẹ̀ tá a bá wá ń sọ fún wa wípé kò sí yàtọ̀ láàrin àwọn àfáà tán láwọn fẹ́ kọ̀ǹdẹ́mù ẹbọ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ń ṣàwo ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lọ́kùn ẹ̀yẹ̀pẹ̀ ńlé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní apò ògùn ńlé dẹ́ni ibi kẹ́kẹ́ pẹ̀ lọ́dọ̀ ara ti yín àbòsí ni ó jẹ́ kẹ́ àmọ́ náà tí ó kẹ̀yìn rẹ ti mú mọ́nú ẹ̀sìn tẹ́lẹ̀ ìyẹn ló yẹ káwọn yẹn ní audacity ẹ mọ ọgbọ́n tí ń sọ ẹ̀ka kan sáré gbọ́ díẹ̀. eléyìí tí a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lónìí òun ní ìmọ̀ tí a mọ̀ sí ẹ̀rìndínlógún. imagine lẹ́nu àfà. ṣé ẹ níyè jẹ́ ìgbà ẹ lámọ̀ràn. onímọ̀ náà ní ìmọ̀ láyé pátákó gbogbo ohun tí wọ́n bá ń pè ní mímọ̀ ìmọ̀ pátákó wá mímọ̀ to any length. tako ìmọ̀ kan ẹbọ kan ní kò sí ẹbọ kan ní pààyàn ti sẹ́gbẹ́ kan náà ṣùgbọ́n gbogbo ohun tó pamọ́ nínú ìmọ̀ ọmọ ìyá mi wá mímọ̀. iṣẹ́ àwọn àlejò ọlọ́run ló ní wọ́n pa tí wọn. ìmọ̀ ẹ̀rìndínlógún yìí ìmọ̀ kan ni tó já sí wípé nílẹ̀ Yorùbá a kì í fi ṣeré ìmọ̀ kan ni tó já sí wípé bó ti ṣe wà yìí ó
ó jẹ́ ọ̀nà kan tí wọ́n á máa gbà láti fi ṣe kò mọ fátì àká o àbí láti fi béèrè nǹkan tó bá sọmọ èdè nìyẹn. La ilaha illallah. Full lecture ń bọ̀ lórí ìmọ̀ yìí ṣùgbọ́n eléyìí tá à ń ṣe yìí ju. tábàwò yẹn láti rí pé bá a ti kó 16 kalẹ̀ yìí 16 àfáà níta gbangba 1+6 yóò fún wa ní 7 nǹkan ó dà gẹ́gẹ́ bí ìgbà tá a wà ní èké àwọn ọmọ kéékèèké wọn á máa kó kántàsì dání wọn á máa fi ṣeré wọn á máa dá ṣeré èyí tó bá ṣíjú èyí tó bá pajúdé bẹ́ẹ̀ náà ni ìmọ̀ yìí ó ní májẹ̀mú títí ẹ̀ ṣùgbọ́n tá a bá wò ó bó ti ṣe wà yìí a rí wípé tá a bá kó owó ẹ̀rọ kalẹ̀ yìí mọ́ orí aṣọ funfun àbí lórí àwo funfun bó ti ṣe wà yìí tá a bá wò ó ṣé ojú tó ṣíjú kalẹ̀ yìí ni wọ́n máa ń kà ní àbí ẹ̀yìn ibi tó dàlù yìí òun ni wọ́n máa ń kà. àfáà la ilaha illallah. tí wọ́n bá dá 16 tí wọ́n bá kó ka tí wọ́n dá ibi tó ṣíjú sókè yìí òun ni wọ́n á máa kà ibi tó ṣíjú sókè yìí òun ni wọ́n á máa kà wọ́n kì í ka ẹ̀yìn rẹ̀ yìí tọ̀ ẹ jẹ́ ká kó 16 gẹ́gẹ́ bí àpẹẹrẹ àbí àpèjúwe bó ti ṣe wà yìí nìsín ká ní àkó àwa dá kalẹ̀ 16 ti ṣe wà yìí báyìí nìsín bá ti ṣe dá yìí ẹja wò á rí wípé àwọn kan ṣíjú kalẹ̀ báyìí wọ́n ṣíjú àwọn kan sì ṣe kí ni. ẹ jẹ́ n pause ẹ̀ á rí pé eléyìí wàlọ́ọ̀hì tí mùsùlùmí torí ẹ bá pé o tí fáírọ́ọ̀sì gbégbé ilẹ̀ Yorùbá tí ìwọ́nù làákàyè ó yẹ kéèyàn máa bá ilé yìí kéèyàn máa ṣe fàkábírà àléyìí àrùbà à ń lé wàfáàtì yìí gbà ní. ẹni téèyàn ó ṣe àwọn torí òun fẹ́ nu kọ̀rọ̀ yàrá rẹ̀ yìí tó jẹ́ pé àwọn onísùnnà àwọn yẹn ni wọ́n represent Islam. kò sí bóyá fẹ́ ṣe súnnà orí ó pé ó mọ̀ tó yẹ kó ṣe nú ẹ̀sìn nígbà tá a fà ó ní 16 ó ní ìmọ̀ kan ni tó pàtàkì ńlẹ̀ Yorùbá kò sọ fún pàtàkì nú ẹ̀sìn níta ní ẹ̀júlẹ̀ tẹ̀fẹ́ jù nìyẹn o ẹ̀sìn òpin ẹ mọ́ ṣòro ẹ̀yin alágbàákú ẹ̀dá. gbogbo tí ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láwọn tí wọ́n lè máa kí fún alẹ́ ọ̀kọ̀ọ̀kan gbogbo ẹ̀wọ̀n kì. ó tún wá ń sọ débẹ̀ pé n tí wọ́n máa fi ń gun tó rújú sọ̀rọ̀ pé n tí wọ́n náà bá lọ́dọ̀ ń jálàbí nìyẹn ó gbé fàjànlẹ̀ ànábì ni o ti kọ́kọ́ kù lẹ́yìn òun náà ó lè jẹ́ mùsùlùmí kó o tún jẹ́ kèfèrí kó o lè papọ̀ gbogbo ìtarangbala tí ń sọ yìí ìwọ tó bá fẹ́ bọ́ta pé jálàbí níṣẹ́ tiẹ̀ bọ́ta ká ṣe dìbẹ́ẹ̀tì ta ló yàn ẹ́ ní pa Ọlọ́run tó ní ọmọ gbó lọ́wọ́ àwọn èèyàn ta ló yàn ẹ́ pé o máa ṣọṣẹ́ máa bá tàwọn èèyàn jẹ́ lórúkọ pé ẹ fẹ́ ṣáájú fún wọn ta ni ò rádánwò tiẹ̀ ẹnìkan ṣe kíní yẹn ẹnìkan ṣe kíní kan ó ṣe bí ìgbà téèyàn ṣàwàdà ó ní ọmọ babaláwo ọ̀kadà nígùn ọmọ babaláwo tí ń bá àwọn èèyàn ṣẹ́fà tí ń ṣe oṣoolẹ̀ fún wọn ọmọ tí ò rí kankan ṣe àáfàá tó lóun ní gbogbo nǹkan lọ́wọ́ ó lè sọ ẹdọ lówó lè sọ ẹdọ lọ́lá òun gan jẹ́wọ́ lé aṣọ ẹ̀ ń pọ́n so ìwà àgbàkú wa káàkiri lórúkọ ẹ̀sìn àwọn kinní burúkú yìí ń bà wá lójú jẹ́ ní tá à ń sọ nìyẹn ó dára nísìn ṣé eléyìí ṣe jáde ni ó ní péèjì tó ti ń ṣe orí burúkú tí ń polówó fati ń polówó gbogbo ẹ̀ lórúkọ ẹ̀sìn lórúkọ jálàbí ẹ̀yin àáfàá dákẹ́ kalẹ̀ síbẹ̀ ẹ̀ wá lẹ fẹ́ lọ bóníṣẹ̀ ṣèjà ṣé inú ẹ̀sìn wa lẹ́ǹdínlógún ti ń kọ́ wọn ṣé inú ẹ̀sìn wa ló wà ìkàkọ́ ìkàkọ́ ní òdà o ẹja gbọ́ tán. ẹja wọ àwọn tí wọ́n ṣíjú kalẹ̀ ẹja kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan nítorí ẹ̀kọ́ yìí ni ló ṣe jẹ́ ká máa yá sí ọ̀tọ̀ ó lè yé wa nípa wípé ẹja kó àwọn tí wọ́n ṣíjú sọ́tọ̀ ká kó àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n pajúdé ká kó àwọn èèyàn síbo ká kó wọn sí ọ̀tọ̀ tá bá wò á rí wípé mélòó 1 2 3 4 5 6 7 ló ṣíjú nínú 16 tí 7 bá ṣíjú bó ti ṣe wà yìí òun ni wọ́n ń pè ní òdì. lẹ́nu àfáà lẹ́nu mùsùlùmí. nínú ìmọ̀ yìí ẹ̀yà kan máa ṣíjú. ẹ wá láwọn oníṣẹ̀ṣe ò ní respect fún Islam mọ́ kí leléyìí. 4 ó máa ṣíjú 5 ó máa ṣíjú tó fi lọ bẹ́ẹ̀ tó fi dórí 16 ṣùgbọ́n wọ́n máa sábà ṣàmúlò 13 tí ń ṣe 13 nínú ìmọ̀ yìí lọ́pọ̀ ìgbà láwí wọ́n máa sábà ṣàmúlò rẹ̀. 7 èyí tó ṣíjú àbí dábàdà tó ṣe wà yẹn kí gbogbo ẹ̀ wá pajúdé tó wá yá sí wípé ẹyọ kan ṣo péré ló ṣíjú kalẹ̀ ẹyọ kan yẹn ni wọ́n á máa pè ní ọ̀kànràn kí ni mo pè ọ̀kànràn ó ní ìtumọ̀ tọ̀tọ̀ ti tiẹ̀ lọ́tọ̀. so lọ́dọ̀ bàbá ńlẹ̀ Yorùbá bí wọ́n bá dà á wọ́n á wo eléyìí tó ṣíjú ó ti ní
àwọn odù tí wọ́n ṣàgbékalẹ̀ ó dẹ̀ ní oríkì táwọn odù kankan tó dì mú àwọn odù kankan dẹ̀ ló ní ìtumọ̀ tiwọn lọ́tọ̀ àwọn kan tó yẹ ká mọ̀ ní ó dá bẹ́ẹ̀ kan bá ṣíjú kí ló ń sọ bí méjì bá ṣíjú kí ló ń sọ lóríkì kó tó wá kọ ìtumọ̀ tó bá jẹ́ oríkì tẹ́yẹ̀ kan bá ṣíjú wá ní ọ̀kànràn sáhà babaláwo aṣọ ló dí bábáṣọ ọ̀kànràn. Subhanallah ẹjẹ́ á tún kọ́kọ́ pọ̀ sí mbẹ̀ yẹn lẹ́nu àfà lẹ́nu àfà torí pé bàbá ń sọ̀rọ̀ ẹlòmíì ò ní wàhálà àwọn onísùnnà ti pọ̀ ju àní ìsìláàmù iṣẹ́ àní ò gbọ́dọ̀ bàjẹ́ ṣé n táwọn bàbá àtàná fílẹ̀ tẹ́ ń dífẹ́ǹdì fún wa lélẹ̀ torí pé lẹ́yìn náà ń sìn ibì kan náà ló ti bá ó bá nú àkáǹtì bàbá rẹ̀ àgbẹ̀ pé bàbá rẹ̀ àbá àfà rẹ̀ náà ló gbórí ibú ilé lọ́wọ́ la fi ń sọ fún wa pé ìmọ̀sẹ́ ẹni tó fẹ́ mú làáfà tí ò ní ba yí ẹ jẹ́ kì í ṣe dandan ni kó lọ lé kéwú àmọ́ ọ̀ràn yẹn ni kó gbẹ́sìn yìí gbọ́ dáadáa kì í ṣe dandan ó ní kó lọ lé kéwú kí pé ó máa hó lórí ẹ̀ bí ọṣẹ kó há Kùránì sórí kì í ṣọ̀ràn yẹn ni pé kí ni o ọ̀ràn yẹn ni pé kó o mọ̀ pé ṣé ń tẹ̀sìn fẹ́ kí n ṣe rèé tó fi ní ṣe ẹ̀sìn ó dáa aláwọn oníṣẹ̀ṣe wọ́n wá ń gbé kinní wọn síta nígbà táwọn àfáà ti wọnú wọn táwọn àfáà ti kì wọ́n láyà pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ tí wọ́n bí kò rí pagbẹ́ ní bọ́dìgbà dá nígbà táwọn Sheikh Adamu tí wọ́n ń lo dáúlà nígbà táwọn Sheikh Kamali lo dáúlà nígbà tí bàbá wa Mahadu ń lo dáúlà kẹ́nìkan máa wá ṣe rádaràda ilé lórúkọ ẹ̀sìn tí wọ́n ti ní bá wí ẹ̀yin àfáà sì dákẹ́ sí bẹ́ẹ̀ egungun yín wá ràn kí ẹ fẹ́ lọ bá àwọn oníṣẹ̀ṣe èyí táyìn ṣe nu lẹ́yìn kọ́ṣẹ́ ti bẹ̀rẹ̀ Ọlọ́run gan sọ fún Ànábì pé wa anzir ashiratakal aqrabin àwọn aráalé àwọn alásùnmọ́ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ dáwà tó fẹ́ ṣe nígbà tẹ́lẹ̀ yìí bá pèrè ẹ̀ láàfáà nínú ẹ̀sìn Ọlọ́run lórúkọ jálá tàbí lórúkọ kó fẹ́ bá yé àwọn èèyàn jẹ́ lórúkọ kó fẹ́ bá kìámà àwọn èèyàn jẹ́ lórúkọ tó fẹ́ jẹ́ tí ò lè lọ wáṣẹ́ bíríkìlà kó máa ru blọọkù kọ́ lọ́wọ́ bá àlékí olóòsì fojú àánú ẹ̀ wò ẹjẹ́ àwọn tó ṣẹlẹ̀ aláàjì wa àpọ́nlé Ànábì Ọlọ́run bá wa ṣe dáadáa fáfáwà wa náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ ọkùnrin kan rẹ́rẹ́ ó sì ń ka Quran pẹ̀lú ohun tó dùn ẹ wo ohun tí ó ti rí ń sìn àsàtè ní ìwọ́n náà ti rí bí 6 million plus kò wẹ́ṣẹ́ kò ṣe nǹkan kan ṣèbọ́ Ọlọ́run ni nígbà tó bá dé kò sí tó lè bí àwọn pàrùpàrù eléyìí lórúkọ jálàbí ẹ wo orí ibu tí wọ́n ń pè sínú ẹ̀sìn fún wa ó jókòó pẹ̀lú ìmúra àfà ó sì dájú pé àfà ni àlùfáà lélẹ́yìn náà kì í ṣàfà ó wá jókòó ń kí ọ̀kànràn ń kí òdí ó ń pa ọ̀fọ̀ ó ń sọ gbogbo ohun tójú rí ò tó ṣé ń tẹ́ ní adákẹ́lé lórí lélẹ́yìí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ sì bẹ̀rù jọ́tọ́lọ́run ọba àlékí Ọlọ́run bí ẹ̀yin àfà tẹ́ ń ṣàbùsí tẹ́ ń lọ ń lo ẹgbẹ́ àwo wallahi thumma billahi àìmọye inú àwọn àfà àgbà tẹ́yìn pé láàfà àgbà yẹn àwo ni wọ́n ń wọ ẹgbẹ́ àwo wọ́n ń wògbó ni torí pé ẹ fẹ́ wá gbádá ńlá ẹ fẹ́ gun mọ́tò ńláńlá ẹ fẹ́ lórúkọ kẹ́ ẹ mọ débì kan kílẹ̀ ẹ̀ máa rọ́ lẹ́yìn náà wá ń kọ́ kí ló tún kù ẹ kú wallahi ẹ lọ́njọ́ kan tẹ bá wá lọ́njọ́ kan yẹn bó lẹ ṣe rò bẹ́ẹ̀ fẹ́ bọ́ lọ́run tó dá yín nígbà tẹ́lẹ̀ yìí ẹ kọ́kọ́ wojú ẹni tí ń sọ̀rọ̀ yìí wallahi kò tí ì 40 ìyẹn ṣùọ́ kò tí ì 40 àwọn àfa àgbà dẹ̀ dákẹ́ lórí aburú eléyìí àwọn ọ̀dọ́ wa ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ onísùnnà ń sọ̀rọ̀ ní tí gbogbo wọn dà ń sìn nìyẹn o ìkan náà ọmọ kékeré kan lọ ni ìyẹn sọ wípé kí ni o olóṣì tẹ́ wá lọ́dọ̀ Ọlọ́run ló ti wá ọ̀dọ̀ Ọlọ́run kọ́ yẹn o àmọ́jọ́ ó ṣe ó tẹ́ o kí ló ń try láti sọ fún wa ká lọ ṣògùn owó ká lọ ṣe 419 káàánú mọ ríran sáwọn èèyàn subhanallah ẹja gbélé tó tún pọ̀ bẹ́ẹ̀ ó bá mi lójijì lẹ́nu ni a máa ní dákẹ́. ibẹ̀ kọ́ yẹ ká mọ stream ẹ̀ pẹ̀lú software yìí ọ̀kànràn sánràn subhanallah ìtìjúdà ọ̀kan lẹ́nu àfà babaláwo dífá kìnnìkan ọ̀kànràn sánràn ṣé lè jẹun kò ti ṣẹ́fà báyìí ẹ̀ǹdínlógún ló ń kì yẹn o the same thing tí wọ́n tẹnu yẹ̀pẹ̀ wọ́n wá yí orúkọ yẹn padà wọ́n fi lárúbáwá pè gbogbo tó wà ní yẹ̀pẹ̀ náà ló ti kì jáde ní ti Yorùbá level yìí tó bá rẹ̀ nìkan tó bá ń jálàbí lòun àní o mọ́tò ó ní ìṣòro Ọlọ́run ti sọ ìyẹn clear èmi tí mò ń sọ̀rọ̀ yìí ní tèmi ìwọ náà ò ní tiẹ̀ ìyẹn ò dàrú rárá so súnà Ọlọ́run ni ànábì gan náà ní tiẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ ni ọmọ ànábì 6 ló kù bí ò bá rí bẹ́ẹ̀ ni ibi pa ànábì náà bí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n là ànábì ń lu bàbá rẹ̀ wọ́n fìtínà rẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ ni ànábì náà lójú ogun so tí wọ́n wá ń tiẹ̀ pọ̀ òríṣẹ́ parí skul òríṣẹ́ ọjẹ́ òta ọmọ ẹ̀ ṣe kinní kan òrọ́kùnrin fẹ́ ìyẹn ló wá fẹ́ dolórí ibùsí tó lọ jọ yẹn gbé ọlọ́sùn
tó lọ́jọ́ ẹgbẹ́ oníṣẹ̀ṣe òfò di méjì fún ẹni yẹn òfò ó di méjì fún ẹ gbogbo ẹ̀yin àfa paruparu tẹ́ ń mẹ́sẹ̀gì mi tẹ́ ń inbox ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní ládàbí wọ́n ń bọ́ àwọn bàbá sáwọn bàbá yín ṣe ń tán fi lé yín lọ́wọ́ lélẹ̀ tẹ́ ní jèrè bọ́ ń bẹ̀ ṣé ń tẹ́ fẹ́ ká dákẹ́ sí rè tẹ́ ní òtí tásìkò ẹ máa ti ọdún tẹ́lẹ̀ tí ń ṣe tó ń ṣe ní TikTok kíní kan ní kíní Nuru Barham lẹ́ẹ̀fin ní róní sunna kó máa ṣorí ibú báyìí ìmọ̀lẹ̀ bàrámọ̀ ṣé ń tán kọ́ inú súfì rè àwọn àfáàrẹ̀ míì sì ń bẹnu súfì tí wọ́n èso níranù torí pé ìmọ̀ kò ní a máa ṣe ẹ̀tọ́ àwọn èèyàn wala yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ẹ má torí pé àwọn kan kù síbì kan kẹ́ ẹ wá máa fọwọ́ bo dáadáa tí wọ́n ṣe àwọn ẹni rere ń bẹnu àwọn oníṣúfì nílẹ̀ Yorùbá bá ti ń sọ̀rọ̀ àmọ́ àwọn aláburú àwọn alágbákò àwọn 419 àwọn aláwo àwọn ẹlẹ́bọ àwọn ni wọ́n kún bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ pé àwọn ni wọ́n kún bẹ́ẹ̀ tán lọ sá pamọ́ síbẹ̀ torí pé bẹ́ẹ̀ yẹn gbà lè ó gbọ̀lẹ̀ Habibi how you doing today? Yeah, alhamdulillah. So ibẹ̀ yẹn gbolẹ̀ ó gbọ̀lẹ̀ náà lọ sá síbẹ̀ ẹ̀ ní róní súnà kan kó máa ṣe orí ibú báyìí ó kó owó ẹ̀yọ síwájú àfà a'udhu billah so sáwọn tẹ́ ń fọmọ yín sí lọ́dọ̀ rẹ̀ sáwọn tí wọn náà lọ ń wá solution lọ́dọ̀ wọn tó péré mùsùlùmí rẹ̀ wallahi ó ti jáde nínú Islam in fact bí ìgbà téèyàn bá ta ọfà tó fò jáde ọfọ̀ nípa yìí o subhanallah àfà òkúta gidi ẹ̀ sọ̀rọ̀ sílẹ̀ àpètì jákèmọ́lì náà ń bí báyìí inú campus ló ká mi mọ́ ni bí bẹ́ẹ̀ kọ́ kò bá mọ̀ tẹ̀léra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. a kì í gbọ́ kúlẹ̀ a kì í gbọ́ kú ọkọ àfi tó bá lọ. subhanallah wọn ì gbọ́ kúlẹ̀. yóò wá kàn wípé. wallahi àfà àti sọ̀rọ̀ ó lè má lè ka fatia ó lè má lè ka fatia gidi pẹ̀lú tajwid. oníbèrè abẹ́ni tó wá ṣèwádìí lọ́dọ̀ wa pẹ̀lú ògùn Ọlọ́run bá ti ṣe ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ yìí a máa ṣàlàyé gbogbo àwọn ìmọ̀ tá à ń lé kalẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a àfà Abdul Fattah ẹ send request padà kí n hajj ni. a mọ ìwúlò rẹ̀ a mọ. Olóhùn fẹ́ máa ṣàlàyé ìmọ̀ yẹn fún wọn ẹ̀yin àfà sì dákẹ́ ní tó ń sọ ni pé òun fẹ́ máa ṣàlàyé ẹbọ ó fẹ́ máa ṣàlàyé orí ibú fún àwọn èèyàn ní tí òye wọn tẹ́lẹ̀ yóò máa ṣàlàyé àwa abira wa ṣẹ́sìn rèé ẹ kàn máa dáhùn ṣé Islam wa fọwọ́ sílẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ń pariwo àgbà níṣẹ̀ṣẹ̀ ńlẹrin níṣẹ̀ ṣé kò sí ńlọrin àwọn àfáà aláwo kò sí ńlọrin àwọn tí wọ́n lọ gbàgbára lọ́wọ́ àwọn kìnnìkan tó ti jọ wọ ẹgbẹ́ awo tí wọ́n jọ ń ṣe lédì wallahi ó pọ̀ fún màbìlá bó ti wà ńlọrin ló wà ńbàdàn ló wà lábẹ́òkúta ló wà lọ́ṣùn ilẹ̀ Yorùbá àgbákò àdánwò tó kàn wá nìyẹn ẹ fẹ́ kú òun bí orí ibú ẹ tún fẹ́ máa claim Islam náà ìyẹn nìkan tó kọ́ ẹgbọ́ ti jákmọ̀lì náà torí ẹ̀yin tẹ́ ń sọ́ra dáradára lẹ́nu. àdé òṣèré wọn sọ́rí fún tó wà sí rè. ẹgbẹ́ lè náà ló fi jẹ́ pé àníṣe bó o bá ti ṣe súnà yẹn ní Islam tá nábì mú wá èyí tó pure tí wọn ì tí ì dà ìlú tiẹ̀ rárá Islam délẹ̀ Yorùbá lẹ́fẹ́ sọ di àgbákò ẹ kò bínú Ọlọ́run gbogbo ẹ̀yìn rádaràdà yẹn just imagine ìjákùmọ̀lù rẹ̀ Ìlọrin ṣáà ló wà àfa òkúta gídà àtẹ̀yìn àfa mi náà Ìlọrin jákùmọ̀lù wà títí sọ pé kí ni o téèyàn bá mú oríkì àwọn àjẹ́ tó bá wọlé tọ̀ wọn máa wá yí inú ọlá ta ní fúnni lọ́lá Allah ta ní gbọ́lá lọ́wọ́ ẹni Allah ta ní yọ́nú sí ni kó lọ mú oríkì àwọn àjẹ́ kò sẹ́ni tó ga láyé àbí mi gbọ́ dáadáa ni ẹ̀jẹ̀ àtúntò tún gbọ́. bóyá ẹni tó bá tún lè wá pa àwọn kí o ọlọ́mọba akẹ́ ọba ọmọdé rahim allah àwọn afọ àti wà nìyẹn gbogbo ayé láti fi ń sọ̀yà kódà ilẹ̀ lárúbáwá ti fi sọ̀yà débẹ̀ ìyẹn túmọ̀ sí pé bóyá kéwù òye wa mọ́ nìyẹn o jákèmọ́lù fẹ́ kọ́ wa tuntun pé téèyàn bá kò ṣe wọ́n sọ téèyàn bá mọ náwù tó wọlé tọ̀ àwọn àjẹ́ kí ló wọlé tọ̀ wọn ju pé kẹ́ẹ̀dó lórí ibú kò di kèfèrí sọ́rí fún ló mú àwọn àjẹ́ òun náà ni pé kó gbẹ́bọ kó gbé pèsè kó dó lórí ibú kì í sáàmù tán kó lára ẹ̀ torí pé bí ìbá wa ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin àfáà lọrin
ẹ dákẹ́ àwọn àfáà wa kan láwọn sọ̀rọ̀ lórí ẹ̀ kíní kan ǹjẹ́ ẹ tiẹ̀ mú sáàrin kẹ́ pé conference lórí ẹ̀ kí gbogbo kẹ́ wá láìfẹ́ kí gbogbo ayé ó rí bẹ́ẹ̀ ẹ̀ ṣe yẹn àtọdún mélòó ni Sheikh Adam àwọn àtọdún náà ti lọ́nsìn 30 something years ago before kan tó lọ náà ti ń pariwo pé screening gbọ́dọ̀ wà àwọn tí ó máa bọ́ọ̀tà sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ máa wò wọ́n pé irú àwọn wo ni kí ló gbọ́yé jákmọ́lì nílọrin wa ń bẹ̀rẹ̀ náà ni o òun náà wá ń dá wákà pé ìlú kùránì ni àbíwò ló ṣe dá wákà yẹn ìlú kùránì ni o àwọn òfẹ́sẹ̀ ṣe èyí tó ń polówó iṣẹ́ kùránì ni àjẹ́ tó ní kí òun ẹni tó bá ga láyé àjẹ́ ó lànà fún sínú sóra wo ló ti rí yẹn àjẹ́ tó ní kán lọ wọlé tọ̀ ṣé lè ké oyin náà ti kó ẹni yẹn náà ti kó ẹni sọ́rífà àti náà wù táwọn àjẹ́ lọ́tọ̀ tó yàtọ̀ sí ìta fi mọ kùránì tú subhanallah ẹ má jà aṣàbòsí o wallahi alábòsí ò ní jèrè alábòsí ò ní fẹ́yìn àfáàrà èmi ọ̀rọ̀ tí yóò ti ẹ̀kàn wá ná torí àti mọ̀ pé ẹ̀ represent ẹ̀sìn ọlọ́run àpò yín lẹ̀ ń jù ká máa ṣe báwọn ká máa takora wa ìmọ̀lẹ̀ ń takò kùnkùn was-sirā'u bayna al-haqqi wal-bāṭili mustamirrun ilā an yaritha Allāhu al-arḍa wa man 'alayhā ìfigagbága láàrin irọ́ àtòdodo ìyẹn ò lè tán láyé yóò máa lọ ni tọ́lọ́run fi jogún ayé àti tí ń bẹ́ẹ̀ kí ló dé gan títí wá fẹ́ yàtọ̀ ńlẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe àfáàǹṣẹ́fà àfáàǹṣe oríṣiríṣi ìta gbangba ní jápẹ̀lú tí ń polówó àjẹ́ yìí ẹ̀yin àfáà wa kí láàrin sọ sí ṣé Islam tá ànábì mú wá rè Islam ilẹ̀ Yorùbá lélẹ̀ ò kì í ṣe tànábì wa sallallahu alayhi wa sallam ẹ̀já tó wò mí. pẹ̀lú láwà ní lórí. ṣé n ta fẹ́ dákẹ́ lé lórí rẹ̀ ṣé n ta fẹ́ dákẹ́ lé lórí rẹ̀ ṣé Islam wà rè láyé àwọn bàbá yẹn náà sórí orí ibú báyìí ni wọ́n kì mẹ́sìn agbowóàsí ní jápọ́nlé ti ṣèyí tó sọ tó ní káwọn èèyàn lọ wá gbára lọ́wọ́ àjẹ́ o àáfàá tọ̀hún tí ń kọ́ wọn lẹ́ǹdínlógún tá a wò tán láìpẹ́ yìí náà òun náà jókòó ẹ rí i pé kíláàsì nìyẹn ó lè jẹ́ school sì lè jẹ́ lèkè àmọ́ blackboard wà lẹ́yìn ẹ̀ then eléyìí tí ń sọ̀rọ̀ Elijah ó kọ́kọ́ pé ti Jésù ó tún wá pọ̀fọ̀ yóò tún wá sọ pé iná máa ń rú yóò wá fi Kùránì kà lẹ́yìn ṣé n ta fẹ́ ṣe rè ṣé n ta fẹ́ bọ́ lọ́hùn rè wallahi ìta gbọ́ngbára tí ń sọ yìí mo fi ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra tápẹ́ lórí àwọn orí ibú báyìí léèyàn bá tán lé lórí kó yá juwọ́ sálì jẹ́nà tẹ̀fẹ́ ká dákẹ́ lé lórí nìyẹn oníṣẹ̀ṣe mi gan ó bẹ́tà àfa mi ọ̀fọ̀ tí ń bẹ lórí àfa mi oníṣẹ̀ṣe mi ò máa tọ̀ lẹ́yìn iṣẹ́ bú láwọn iṣẹ́ tó gbóná tí ń bẹ lọ́wọ́ àfa mi oníṣẹ̀ṣe gbọ́n máa wò ni pé àfa ẹ̀ dá nǹkan mọ̀ nílẹ̀ Yorùbá tó bá ti di pé àfa yẹn gbóná ó dá nǹkan mọ̀ kì í ṣe kéwú ló mọ̀ orí ibú ẹbọ ló wà lára ẹ̀ àwọn onídàkẹ́ ọ̀ wallahi a sì ti jọ bẹ̀rẹ̀ báyìí torí pé kì í ṣe ní ìkan pé ń jọ òun ní ẹni tó máa fẹ́ hàn pé kí nìyẹn tí kí ni ẹni tí ò wá ní tó fẹ́ rán ní ọmọ àjòkò ti Facebook ẹni tí ò ní tó fẹ́ fi gbèsè ayé ti ẹ̀ rán àdẹ̀gbowó ń bẹ̀ wallahi uqsim bi rabbil Kaaba péjì eléyìí kò sí monetization ń bẹ̀ mí nídìí ẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ láì fowó gbé wá kí la fẹ́ fi ṣe àwọn èèyàn wo wá sí kẹ́nìkan máa wá dún òhò torí pé mo fẹ́ gba owó sọ́lọ́run níbi mi wọ́n ní wọ́n fẹ́ ṣe advert ìyẹn wá ń dún òhò níbi táwọn èèyàn ti ń gbọ́rọ̀ lọ in tó sọ́pọ̀lọpọ̀ àwọn eléyìí náà àtàwọn motivational speaker náà àwọn ọ̀dọ́ tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ àgbákò tó lè mú kí sẹ́mu ya lulẹ̀ torí pé bóyá wọ́n ń rówó ń bẹ̀ àbí wọ́n ń rí yìí ń bẹ̀ bó bá wá kú ṣé yìí ó bẹ̀ dọ́dọ̀ lọ àfa àlágbó pẹ̀lú láwàní lórí torí pé dábàá gbé ìrújúdé ẹni wọn ìṣàfà babaláwo ni wọn ṣé babaláwo náà ní ká pe jákùmọ̀ ló ń sìn torí pé mo rí kí àwọn àjẹ́ òun sì ti gbàgbára lọ́dọ̀ wọn àjẹ́ ló fà á gòkè tápé ìmánì tí wọn ní irú àkídà tó fẹ́ gbé dọ́dọ̀ Ọlọ́run nìyẹn èyí ṣe mùsùlùmí mọ́ kò bọ́ ọ̀tà kó wá retract statement yìí o bú ẹ̀dá Ọlọ́run o pè lórúkọ tí ò jẹ́ o bà lórúkọ jẹ́ àmọ́ o bẹ̀rù ẹ̀wọ̀n o fẹ́ tẹ́ lọ́dọ̀ àwọn èèyàn o bẹ̀bẹ̀ o pọ́nlé o lóò sọ bẹ́ẹ̀ mọ́ ǹjẹ́ o ti bọ́ ọ̀tà lórí ètò sọ̀ngbọ̀ ẹ̀sìn Ọlọ́run yìí lórí ètò tó ṣe àwọn èèyàn lọ́nà yìí ǹjẹ́ o bọ́ ọ̀tà tó correct ẹ̀ ní ṣe yẹn ìgbéraga tó bá yé yín jẹ́ yẹn ẹ bọ́ lọ́hùn bẹ́ẹ̀ ìyẹn nìkan tó kọ́ ẹ wọlé yìí náà. sáfà kan lélẹ̀ náà àbí ní Yorùbá level
so sáfà náà lẹ́pọ̀ àwọn eléyìí àwọn gbé kinní kan fáwọn àjẹ́ wá jẹ́ káwọn búlọ́ọ̀kì ìṣàjẹrè àjẹbù ni ta ní fún yàn lọ́lá bí oṣù náà àwa gbọ́n náà pàfà kan wá gun jẹ́ẹ̀tì rí kò tí ì sí èyí tẹ́ ẹ ní gun yẹn ó yá bọ́ta níbo ló ti rówó rà òun ní ìrìgbè ẹ̀ ń jorí ẹ̀ ń jọkàn ẹ̀ ń jólóńgbò láàyè ẹ̀ ń la ya ewúrẹ́ ẹ̀ ń la gbogbo ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ ń gbé pèsè ẹ wá sọ tẹ́ ẹ ti ṣe láyé rí tẹ́nì kò ṣerú ẹ̀ rí ẹ wá sọ tẹ́ ẹ ti dà láyé owó tẹ́ ẹ ti ní láyé tí wàá sẹ́nì kankan tó nínú ẹ̀ rí kí ni wàá kùnà àfààní wà fi qabdi yadi tifli inda wiladatin dalilun ala al-hirsi al-murakkab bil-hayy wa fi bastiha inda al-mamati isharatun ala fanzuruni qad kharajtu bila shay nígbà tó a bá bímọ tuntun tó di wọ́n mọ́wọ́ yẹn ó ń júwe pé ojú kòkòrò ti bá wọn wá látọ̀hún tó mọ tuntun bá wá lawọ́lẹ̀ ńgbà tó kú bá lawọ́lẹ̀ ńgbà tó bá fẹ́ jáde láyé yẹn ń sọ pé ẹ wù mí mo kúrò láyé mi mú nǹkan kan dání ṣé nítorí tẹ́ nítorí ẹ̀ gbé pèsè yìí ṣé mú dọ́dọ̀ ọlọ́run ṣé ẹgbà yìí pọ́ lọ́wọ́ ọba àlékè ọlọ́bìnrin ni alimalu yanfadu hilluhu wa haramuhu owó tẹ́ ẹ bá rí ń bi ìpèsè owó tẹ́ ẹ bá rí ń bi máa gbá àwọn èèyàn wallahi àwọn àfáàfọ́ wa náà àwọn èèyàn ò níye obìnrin yẹn sọ fún mi ní uksin bẹ̀rọ̀ bìlì káàbà mi ì gbàgbọ́ ó lè jó tó sì lè jẹ́rọ àmì ìtawà gan mọ̀ tá a mọ̀ yìí pé wọ́n ń ṣe lábẹ́ jálàbí tá a mọ̀ nínú pé ìjà àfa yìí o àdúpẹ́ wallahi àwọn òsì borí ibú lọ́wọ́ àwọn tí wọ́n bí wa àfa làwọn tí wọ́n bí wa bá a bá rí mọ́kọ́ àfa làwa náà alhamdulillah ẹnìkan ò sì lè bọ́ tari láyé bọ́ọ̀tà ìtawà la ti ń sọ yìí o pé àwa gbé kinní kan fún ẹ tó takò ẹ̀sìn ọlọ́run bá àlékí ọlá pé máa lọ lò ó. so ló fi jẹ́ pé nígbà tá a fa ǹso eléyìí àgbowáàsí ni ti jákmọ́lù àgbowáàsí ni èyí tá a gbọ́ lọ lẹ́ẹ̀kan náà àgbowáàsí ni kò wá sẹ́nì kankan náà àwọn tó jókòó bẹ́ẹ̀ yẹn tó gba máìkì yẹn lọ́wọ́ ẹ̀ tìbínú kódà kọ́ ẹ pé ní tí wọ́n jà lé lórí nìyẹn kọ́lọ́pàá ó kó wọn bẹ̀ kí gbogbo wọn máa wá gbọ́n Facebook kí ló fàjà wọn làáfà kan polówó ẹbọ làáfà kan bàjá ńbẹ wàláhì oríire wà nbí yẹn kò sí ní tí wọ́n máa jà sí di owó lọ wọ́n tún máa jà sókù ta ló rìn ẹ lókù nígbà tó níṣẹ́ ní tó sọ yín dira dáadáa nìyẹn ẹ kàwé tì ẹ kéwú tì ẹ níṣẹ́ ọwọ́ ẹ wá dinú sáàsì sádùúgbò ẹ mọ̀ ṣọ́ ibi tí olóyún ti lóyún èèyàn lóyún kò pè yín sọ pé ẹ síbẹ̀ béèyàn bá bímọ kì í ṣe dandan kó pa fàásì ó lè sórúkọ ọmọ ẹ fún rẹ ìta ńlá wa la ti ń sọ yìí wọn tí wọn á pè é sí kó mọ wọn á yàn wọn lódì olóòsà sí wọn kí ló dé òkúkú ládùúgbò ẹ tí wọn ń jà àwa la lòkú ìwọ lọ lòkú bíi ti báwo jàmọ wọn ṣaláṣí àwọn ni ẹ ń jà sókù tani ó kírun sókù lára nígbà tó fẹ́ wẹ òkú ẹ wọn rí nígbà náà ìgbà tó fẹ́ gbẹ́ sàárè tẹ́ ṣiṣẹ́ ládá wọn rí nígbà náà àwọn nuisance rádaràdà yìí àfa ni kí nìyẹn kí ni túmọ̀ àfa gan ẹ̀dẹ̀ wá fi ìrégbè rẹ̀ sìn lára àwọn nuisance yẹn wá ń pọ̀ ẹ̀ wá tiẹ̀ wá wọ́n á gé lọ́wọ́ ẹ̀ tí wọ́n ń bọ̀ ká gbogbo àwọn dáadáa kó káàtì mọ́ àrí ju àwọn mẹ́ta mẹ́rin tá à ń pè lọ wallahi millions irú àwọn dáadáa yìí ni wọ́n sásábẹ́ sìn ni wọ́n sásábẹ́ ìmáàmù lórí mímbàrí wa tí wọ́n polówó ẹbọ ńbẹ lórí lásàlátù sunday wọ́n pín ẹbọ fáwọn èèyàn ńbẹ lórí ní subhanallah nílé kéwú kò sí tí wọ́n kọ́ àwọn èèyàn torí ibu lọ imagine àfà èyí tó pèsè fún wọn ṣẹ̀rí nǹkan ìwọ tó ń já lówó lọ́wọ́ mọ̀ rí jẹ ẹwu òpònú àjẹ́ ní dí olówó lọ́wọ́ ń tiẹ̀ ṣáàjẹ́ náà ló jẹ́ kí Dangote lówó lọ́wọ́ àjẹ́ ló ní Bill Gates kan kó náà ní tiẹ̀ èyí tó ní Facebook àjẹ́ ló ń bá pósì àjẹ́ ló ń bá ṣe gbogbo ẹ̀ ẹ̀yin oníranù rádaràdà yìí àní ẹ kó ń bí ẹbọ sórí pé islam ń tà ń pè ní islam ní pé kí ni o alistislamu lillahi ta'ala bitawhid walinqiyadu lahu bitta'a walbara'atu minash shirki wa ahlihi ń tà ń pè ní islam ló fi jẹ́ pé àwọn èyí bẹ́ẹ̀ yẹn sí kò bá lóò ṣe wàhálà ayé tiẹ̀ nìyẹn tiwa ní ká ṣe wá sí fún ẹ kò bá pọ́ lọ́nba ló padà òṣòríire bó o bá padà ó lọ bá ń bẹ̀ náà ẹ mọ́ dájú àwọn èèyàn ṣáà ń dájú èèyàn bíi ṣe rí àlàwà ṣe a sì lè dájọ́ nú ẹ èmi tí mo jókòó yìí o fáàrí kọ́ bọ́rọ̀ ẹ̀sìn bá ṣẹlẹ̀ mo lè dá torí pé tí mo lọ kà ní yunifásitì ni tí mo kéwú tí mo mọ̀ ẹnìkan tí ò wá mọ fátì àká tí ò dá kankan mọ̀ tí kò mọ̀ kankan nú ẹ̀sìn kó wá wá gbádá ńlá kó wá ṣe gbogbo ẹ̀ orí yóò wá máa yí ẹ̀ ní dáadáa ẹ̀ ní dá ẹ̀ ní eré mọ̀ yàtọ̀ sáwọn ọ̀rá dáadáa ṣe kíní kan rédè ṣe ń tọ́nà dá wa sí nìyẹn ẹ wá ilẹ̀ Yorùbá àwọn tó bá wá ń sòótọ́ yẹn á wà á mọ̀ píǹtì wọn bíláàkì àwọn fẹ́ràn ni àwọn bá ṣe àwọn bàbá jẹ́ ni wọn iṣẹ́ wo ni iṣẹ́ bàbá tiẹ̀ ṣé ká máa kí àwọn àjẹ́ iná níṣẹ́ bàbá ẹ̀ ó dà kí ṣiṣẹ́ àwọn ànábì Ọlọ́run ṣó dà wọ́n bẹ̀ àbò níjà wọ́n bẹ̀
tẹ́lẹ̀ sẹ́ àwọn àfọ láyà débì nígbà tẹ́ ẹ ti dákẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ ti dákẹ́ torí pé gbogbo tí wọ́n ń sọ yìí àjẹ́ ṣe kinní kan àwọn àtúnṣẹ̀ṣe ni wọ́n jọ ń wọwọ́ wọ́n ti wọ ẹgbẹ́ àwo ẹ̀yin wá ń bọ́ tàǹsì ẹ̀ ń lọ bí odò ṣé tó kàn yín kù nìyẹn aláìmọ̀ tó kàn ti gbé tẹ́lẹ̀ ilé adìẹ gbogbo àwọn eléyìí ẹ ti yanjú wọn tán ni àwọn fídíò táwọn play kì í ṣe fídíò ọdún yìí náà fídíò many years èyí tó jẹ́ tọdún yìí ń bẹ̀ bóyá ti jákèmọ́lẹ̀ àbáwọn bíi méjì kan táwọn yẹn ti ń sọ̀rọ̀ ẹ̀bọ̀ for years àwa náà sì ti ń pariwo Facebook yìí as far back as 2017 kò má lò bóyá wọ́n ṣe bẹ̀rẹ̀ lẹ́nu wọ́n fẹ́ hàn wá followers kí ló ẹ̀pù nínú ìgbésí ayé tèmi kí nìyẹn fẹ́ ṣe fẹ́ dẹ̀yàn tí báyìí pé àìní làákà ìtì yín ẹ wá sọ gbogbo nǹkan di pé kí ni o kẹ mọ wá fi ẹ̀sìn Ọlọ́run orí ẹ̀sìn Ọlọ́run lẹ́mọ̀ wá fẹ́ fi gbálẹ̀ kí ló dé àfáàn olówó àjẹ́ ṣé ìsìláàmù nìyẹn àbí ní tẹ́ bá ń lẹ̀ Yorùbá tẹ̀ kú mẹ́ ní tá à ń pè ní ìsìláàmù pé ìsìláàmù lillahi ta'ala bit tawhid ó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run ọba Allah pẹ̀lú kó o ṣe tawhidi kó o mọ Ọlọ́run ọba àlekè ọlá kó o mọ̀ láṣọ wàlíǹkì yáàdù lahu bit ta'a èwo ní sọ̀rọ̀ yìí mi tiẹ̀ ráyè kọ́mẹ̀ntì náà mi ò rí ìròyìn tèmi so ẹ̀yin tẹ́ ẹ bá lẹ̀ gbádùn yẹn á máa delete kọ́mẹ̀ntì yẹn á dẹ̀ máa block yín bí òtún kọ́mẹ̀ntì ń bì mọ́ ẹ̀yin tó bá rán wá tẹ́ ẹ jẹ́ olùbẹ̀sìn Ọlọ́run lójú jẹ́ yẹn tẹ́ ń fi ìrégbè rẹ̀ sin Ọlọ́run lára àfi tẹ́ ẹ bá túbá lókù àtúbọ̀tán yín ò ní dá pẹ̀lú ògo Ọlọ́run torí pé nítorí ẹ kí gbogbo wa jọ tara nítorí ẹ kí inú ẹ̀ ó mọ́ dùn abẹ́ ẹ̀ wá gbà mí ni nígbà téèyàn ń polówó àjẹ́ tí ń polówó àjẹ́ ń ta gbangba lóde wá sí tẹ́ wá ní kán dákẹ́ nígbà tẹ́yìn ò lẹ́kọ̀ọ́ ẹ ní ẹ̀kọ́ ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run kò wulẹ̀ nídìí àwọn tó bá ti ń sọ̀rọ̀ ẹ má wulẹ̀ bú anybody gbogbo wọn náà lápadà fi sẹ́yìn àgbo pẹ̀lú ògo Ọlọ́run so ìyẹn tún kọ́ ẹjú já wẹ lòmíì wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀sìn Ọlọ́run lójú jẹ́ báyẹn lórúkọ jálàbí ẹ̀wọ̀n ilé gbogbo gbàlà ń sọ̀rọ̀ àdáké wèrè Ọlọ́run ṣé Islam wà rè wèrè Ọlọ́run ṣẹ́sìn wà rè sórí Islam ẹ̀sìn tí wọ́n pe òmùgọ̀ síbẹ̀ kì í ṣẹ̀sìn òmùgọ̀ kì í ṣẹ̀sìn tí wọ́n pe dìdìrì síbẹ̀ kì í ṣe ẹ̀sìn tí wọ́n pe òmùgọ̀ tó bá lè dánú rò àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé lé wèrè Ọlọ́run ẹ wo inú ibi tó wà tí wọ́n ń tì wọ́n dẹ̀ ń tẹ̀lé wèrè Ọlọ́run yẹn náà dà Ọlọ́run ìwó ń bẹ̀ subhanallah ẹ wo tálùjọ ló sọ mùsùlùmí dà ẹ̀wọ̀n tálùjọ̀nù sọ mùsùlùmí dà ṣé n ta fẹ́ pè ní Islam rèé ṣé n táwọn ọmọ wa ó bá rèé oníkálukú náà ronú sí o bó ló ṣe bá Islam báwo ló ṣe ń ṣe é níbo dẹ̀ ló fẹ́ filẹ̀ sí Sheikh wa Abdul Fattah bóyá tí ẹ bá ń gbọ́ mi ẹjọ́ ẹ lè make request mi rí kíní yín bímọ fẹ́kẹ́ yìí náà kan sọ bí point kàbí méjì so ṣé n ta fẹ́ bá dọ́dọ̀ Ọlọ́run lélẹ́yìí ó tún pọ̀ bẹ́ẹ̀ o ẹ̀já gbélé náà òkùnrin yẹn ló ń fa búrú sínú orúkọ ẹ̀ imagine òun náà pọ̀ fọ́ ẹwùrú àfiwé tó sọ ẹwọ̀rọ̀ burúkú tó sọ lẹ́nu tiẹ̀ pé ṣé Ọlọ́run náà ṣe kinní kan a'udhu billah torí pé ẹ fẹ́ sọ àsọdùn ẹ fẹ́ sọ àsọgbáyì ẹ fẹ́ sọ̀rọ̀ káwọn èèyàn náà tún pè ní àfáàyàn mọ̀rọ̀ sọ ó mọ̀rọ̀ sọ láìka tawhid ó mọ̀rọ̀ sọ láìka àdéhìí àbáyà Kùránì ẹyọ kan fáwọn èèyàn láti tọ́ wọn sọ́nà ṣé gbogbo àwọn táwa ń play látàárọ̀ náà sẹ́ wọn èyí ṣàfà àbí wọn ṣe mùsùlùmí lẹ́fẹ́ sọ fún wa kí náà ń kọ́ wọn lè kéwu nígbà téèyàn lóun fẹ́ lọ bẹ́ lẹ́bọjà òun fẹ́ sọ pé kí wọ́n má ṣe kinní ta tún wá rò kankan lọ́wọ́ tiẹ̀ náà wọ́n ti wá hàn á tì mí síbẹ̀ àtòkọ àlùjànnú kí ni correlation òkà yẹn pẹ̀lẹ́ sí Ọlọ́run kí ni òkà yẹn fẹ́ ṣe òkà àlùwò ayẹta káàfó máa sọ lóde wá sí pé àfáà tí wọ́n bá yìnbọn mọ́ tó bá ràn kì í ṣàfà sọ̀rọ̀ wèrè kọ́ yẹn àfáà tán bá yìnbọn mọ́ tó àfáà wá jọmọ ta ni àfáà jẹ́gbẹ̀jì ni àbá àfáà jólú ọdẹ subhanallah ẹ wọ́n ṣe lè yìnbọn máa fà kó mọ̀ràn ṣé wọ́n yìnbọn máa ń sàbẹ́ kó ràn wọ́n ni àbáwọn sàbẹ́ tó kú sójú ogun wọn ló ń kà kí dàbẹ́ máa fi ìgbẹ́ fọ̀tọ̀ náà nílẹ̀ Yorùbá ẹ máa gbélé náà.
Abdul Latif bá nítorí kó má dàbí orúkọ Ọlọ́run ló ń jẹ́ ẹ bá fábùlù sí i torí tá a bá pè ní Latif àdàbí pa ń pe èèyàn ọ̀nà normal sound psychology báwo lè lọ ṣe máa dorúkọ Ọlọ́run. ìròrí dídì rìn. èèyàn kò lè bá pọ̀ Ọlọ́run kódà Ògún àti Ṣàngó tó bá dé láàárọ̀ wọn máa ń fi bàbá lójú. ẹ máa gbọ́ àbá fẹ́ pọ̀fọ̀ àkọ́kọ́ lọ tí wọ́n kọ́ sọ náà kọ́kọ́ tako ẹ̀sìn ó sì tako làákà ìpín ṣiṣẹ́ Abdullah tábàkì ànábì á ní Muhammadu bunu Abdullah ẹ̀rí so àwọn sàbí tí ń jẹ́ Abdullah yìí wà tí wọ́n pọ̀ rẹpẹtẹ ká fi abudu sí orúkọ Ọlọ́run ẹ̀sìn wa nìyẹn kí lè máa wá sọ fún torí pọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ìyẹn làwọn èèyàn máa kó fáírọ̀sì sí wọn lórí wọn sì gbọdọ̀ sọ tí ó tako ẹgbẹ́ tán ti lọ wọ̀ yẹn torí bẹ́ẹ̀ náà ti ráyé a'udhu billah yóò pọ̀fọ̀ nísìn. kódà nínú ètò kan tó parapọ̀ tó wọlé ètò kan wọ́n ní tá a bá bùrìn dàdà bá a bá lórúkọ àsìkò bá a bá jí àárín Ifá oṣooṣù Ifá wá ní òun màkọ orí ló ṣèlú kì í ṣe fá. táwọn bá bùrìn wọn ní Ifá ò ṣeun sínú Kùránì làáfà ìtìkà ṣáàdì ìfẹ́ ànábì nìyẹn aláwọn àfà ń ṣe fásẹ̀ aláwọn àfà ń ṣògbó ni aláwọn àfà ń balẹ̀ Ọlọ́run jẹ́ ẹ wá ní adákẹ́ ká mọ́ sọ̀rọ̀ torí pé àwọn ológo ni ṣé àwọn ológo ni gan ni ṣé wọn máa wọn táwọn jọ wà nínú kínní wọn lè ṣe ìyàmú nígbà tí wọ́n títọ́ mú ọmọ pa wọ́n tí wọ́n wà máa karú wà ìmọ̀ rárá so gbogbo àwọn kínní yìí clear ìwọ ni o má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ máwọn títí wọ́n ti bàjẹ́ ẹni títí ẹ ti jóná làwọn eléyìí ẹni títí ẹ ti jóná ó wá padà bọ́ta ó ṣà ń yí ọ̀rọ̀ yẹn so ìṣọ́ torí pé bídíà díẹ̀díẹ̀ òun náà ni ó padà lead yẹn lọ síbi kúfúrú téèyàn fi di kèfèrí sọ́lọ́run ọba àlekè ọlá just imagine àfihàn ilé ìsìn èwo nú àwọn tá a wá play fídíò wọn yìí ló represent Islam èwo nú wọn ni òpolówó ṣẹ̀ṣẹ̀ lórúkọ Islam èwo nú wọn ni òkífá lórúkọ Islam èwo nú wọn ni òkí àjẹ́ lórúkọ Islam èwo nú wọn ni òfi ìdọ̀tí rẹ́ Islam lára tó wá pé àwọn oníṣẹ́ ṣe yẹn àwọn wulẹ̀ ilá yàṣà Allah tán bá yẹn kán bá kú sórí ẹ̀ kò sójú bí tó fẹ́ gbé wọ̀ dúnú ìbínú Ọlọ́run lọ ìyẹn wà glaring ẹ̀ bá larí mọ́lẹ̀ wàhálà tí yẹn nìyẹn tí ó ti yé even tíyẹn bá wá clear sí wa á wà bíra wa pé kí ló dé tí wàá dánwò báyìí wá kàn wá nílẹ̀ Yorùbá kódà ibi tó jẹ́ lé òyìnbó gan tí ì ṣe ilé ẹ̀sìn kì í ṣe ilẹ̀ lámáwá alhamdulillah àgbẹ̀ ilẹ̀ Yorùbá akàwé ń bẹ akéwé ń bẹ ilẹ̀ lágbáwá akàwé ń bẹ akéwé ń bẹ ilẹ̀ òyìnbó rèé àtúnkàwé ń bẹ ni fún ìdìnnìkan tó ní kan lọ yunifásitì alhamdulillah ó lè fẹ́ lẹ́kọ̀ọ́ wí kódà kéèyàn ó má jò ní súnà má pè é ló ní súnà sẹ́ àní o mọ pé kílẹ̀ sí wí wàláhì ò ní ṣìṣọ ò ní ṣìṣe ìgbésí ayé àti ìṣẹ̀sìn yẹn kò ní jẹ́ ìgbẹ́ ló máa fi fọ̀tọ̀ kí wá láǹfààní kí ó tẹ wá kí tẹ pé inú tẹ́ ń pè fáwọn èèyàn rẹ̀ lẹ́sìn Ọlọ́run Islam ilẹ̀ Yorùbá kì í ṣe ń tá àdàkẹ́lẹ́ lórí o Islam ní pé kò ṣe tawhid mọ́lọ́run láṣọ mọ́ mú nǹkan míì máa sórí ìṣòro yẹn sẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí ní tèmi ìwọ náà ní tiẹ̀ bí ó ti wá wá lọ nìyẹn tá yóò fi parẹ́ àwọn tẹ́ ń lọ rèé sábà tí wọ́n ń ṣẹ́fà fún yín yẹn tí wọ́n ní tiwọn ìwọ tó fi Islam kalẹ̀ tó ní inú Islam ẹ̀hún ẹ̀ẹ́pù ara wọn ṣé torí ẹ̀ẹ́pù ni wọ́n fi ń sin náà ni abẹ́ẹ̀ wá gbà mí so torí pé o béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn society kan àbí lọ́dọ̀ ìmáàmù mọ́ṣáláṣí yín kan àbí lọ́dọ̀ ẹnìkan tí wọ́n rò bóyá ẹ̀tọ́ kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ sí ẹ tí wọ́n rò bóyá olówó lọ́wọ́ tó ń gan òsì ní kò wá fún ẹ kò wá ń rí àwọn mùsùlùmí sí pé kí ni wọ́n yé ṣàánú ara wọn ta ló láàánú lọ́dọ̀ bí òṣọlọ́run ta ní fúnni ní nǹkan bí òṣọlọ́run yín tá à ń sọ nìyẹn kì í ṣe pé ẹlòmíì ò tún máa sọ náà àwọn fóònù sọ wípé dọ́tẹ̀ tí ń pariwo súnà yẹn èèyàn mi ò lẹ́wẹ̀ sínú Islam ṣé ká wọ èèyàn sínú Islam ní dandan ni àbí ká ṣègbìyànjú báwọn èèyàn ṣe ní kó ní Islam ìmọ̀kò ní Islam yẹn gangan ni first priority tó gbọ́dọ̀ mójútó táwọn àwọn èèyàn wá ń tara èèyàn oníjàlábí burúkú yìí wọ́n ń tara yín kó nú ẹ̀sìn wallahi àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ àìmọye dẹ́n wá sọ fún ẹ Facebook láti ń sọ ẹ tí bọ́dà yẹn tí wọ́n bá ń gbọ́ mi kí wọ́n lè pè wọlé kọ́mọ wulẹ̀ show face wọn wallahi uqsim bi rabbil Kaaba ẹni tí mò ń sọ yìí ó lóun níṣẹ́ olóhùn lọ bá àfa sì lóun ó ṣẹ̀fà ní mùsùlùmí ni o níbi à ń tojú bọlé kiri ọ̀pọ̀lọpọ̀ àjẹ́ náà lòjó pàǹtà tí ò délé sọ ọ̀pọ̀ obìnrin ni wọ́n ti lù ń jìbìtì owó lù ń jìbìtì ara ṣé bùkátà ẹ̀ ti wá bí ya òjọ́ so ó wá lóun lọ bá àfa sì ní ó ṣẹ̀fà ni o òun sì ṣẹ̀fà yẹn kódà ọdún tẹ́ni yẹn ń bá mi sọ̀rọ̀ wallahi Ifá yẹn ń bẹ nínú ilé ẹ̀ ọmọ mùsùlùmí
mo ní bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ẹ lọ dànù kò sí ní tí ó ṣẹlẹ̀ ní wọ́n á fowó ọtí ránṣẹ́ láti ìlú òyìnbó tó wà owó sinapu tí wọ́n ń dà sí fa àáfàá ló mú iṣẹ́ fa subhanallahil azim àwọn òní torí pé kò sí ní tó ní kí la fẹ́ sọ mi ká mọ̀ sàsọdùn nídìí ẹ̀ àwọn tí wọ́n bá sì ti ń tẹ̀lé wa bọ̀ Facebook pé látọdún tọ́lọ́run ti ní a máa ṣe wá sí sunna àti tawhidi wallahi àsọ̀rọ̀ kan ní àfikárẹ́ rí ẹ̀ ẹni kì í ṣe pé ẹni pé èyí tí mo sọ pé tá pé mi á ní wọ́n sọ pé uqsim bi rabbil kaaba ẹni yẹn bá mi sọ̀rọ̀ direct tí ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí alhamdulilayi gbèsè ayé brọ́dà náà ń dá sí ni kò bàjẹ́ fún níbo ni wọ́n fọlọ́run rẹ̀ sí ṣó dáwọn tí wọ́n lọ bá yẹn ìwọ ló mú tírí láyé yẹn ìwọ ló pọfọ̀ rí ìwọ ló ṣe 419 rí ó wá torí pé oníṣòro ìwọ wá lọ ń bá àfa àtọ́ pé tó bá ti jí láàárọ̀ ọtí ní fi yọnu tó bá ti jí láàárọ̀ ọ̀fọ̀ nípa bí ti jólóńgbò láàyè ní jẹ gbogbo oríṣiríṣi nǹkan lọ́run wà lékè ọlá ní àjìnà sí ní jẹ lẹ́dẹ̀ ń pé ẹran ẹ̀dẹ̀ ní kára ó lè bà wá dẹ̀rùn ṣára ti wá dẹ̀ àfọ̀ dẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ẹni yẹn ni wọ́n wà lọ bá ọlọ́run wà bínú gba ẹni tí mò ń bínú sí tẹ́lẹ̀ ló tiẹ̀ tún lọ báyìí ẹjọ́ jìyà papọ̀ ni bí ìgbà téèyàn rán kírímínà pé kí kírímínà wá bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ẹni tí ò ní rẹ́kọ̀dù rẹ̀ ládùúgbò ìyẹn ni wọ́n lọ gbé lẹ́yìn kó wá bẹ́ẹ̀ bẹ òbí tiẹ̀ ọ̀rọ̀ yóò yanjú bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn àfáà yìí kìíní kan àwọn làwọn gbà àwọn èèyàn lẹ̀ ẹ̀yin onísúnà èèyàn mẹ́rin lẹ gbà á lẹ̀ ní Islam ṣé ọlọ́run èmi jábìjà bí mo jẹ́ gbẹ̀jì ntẹ́mi yóò fi máa gbà yẹn lẹ́yìn kí sọ pé ọlọ́run wí ànábì wí so pé bẹ́ẹ̀ ni kò ṣe kú onú ìṣòro kò sí lọ́wọ́ tèmi ọwọ́ ọlọ́run ló wà bẹ́ẹ̀ ni kò ṣe lówó àní ò sí lọ́wọ́ tèmi ọwọ́ ọlọ́run ló wà ẹ ṣe mọ́ wá gbọ̀nà ẹ̀bọ ọ̀nà ẹ̀bùrú torí pé ẹ ṣàfẹ́ gbáyé anábì wa sallallahu alayhi wa sallam bóyá di ìfìní àfi kanlẹ̀ anábì ní sayati ala nasi sanawatun khadda'at anábì lásìkò kan ń bọ̀ wá bẹ̀yìn ẹ̀dẹ́yàn àwọn ọdún kan ń bọ̀ yóò jẹ́ ọdún ẹ̀tàn jẹ sallallahu alayhi wa sallam àwọn ọdún ẹ̀tàn jẹ yusaddaqu fiha al-kadhib jẹ́ pé àwọn tí wọ́n ń parọ́ ni wọ́n máa gbà lódodo ń gbà náà àwọn tí wọ́n ń bá yín tú àlá wọ́n pọ̀ ní Instagram bíbá wọ́n pọ̀ ní TikTok bíbá ìkan náà wà àfáà ni ó mú yẹ̀rì máa wo fídíò yẹn náà sí ó mú yẹ̀rì oṣù dání báyìí ó wá ń sọ pé jẹ́ǹwó ẹjẹ́ kọ́kọ́ tó àdéhìí ìtàn náà ó lásìkò yẹn ń bọ̀ ìwà lọ́ọ̀ àsìkò yẹn láti ti wà yìí àsìkò kan ń bọ̀ tẹ́gbẹ́ kí ni o àwọn onírọ́ ni wọ́n máa pè lólódodo àwọn ṣéwù nìyẹn wọ́n tún máa kọ́ lórí rédíò lágbára kìíní kan ṣéwù ọlọ́run ló lè ṣe bàbá ọlọ́run ní kìíní kan bàbá kìíní ìrégbè orúkọ ẹni àfọ ẹni ọlọ́run mọ̀ àfọ àjíbọ́ ọlọ́run sọ̀rọ̀ ká ló rán iṣẹ́ anábì láwọn àsìkò yìí ń bọ̀ wa yukadhabu fiha as-sadiqu àwọn tí wọ́n bá wá ń sòdodo ńgbà náà àwọn yóò mọ̀ ní irọ́ nípa òun àti tó fẹ́ jẹ ni àwọn ń bọjà jẹ fáwọn èèyàn ní àlùfítínà ni wọ́n oríṣiríṣi orúkọ kí ló dé sọ fi ṣe èyí ni kọ́sọ́mà wo ni kí là ń bá káàkiri nídìí kọ́sọ́mà wo ni ànábì gan sọ fáwọn sàhábà pé kóníkálùkù yóò wọ gbó lọ kó lọ ṣẹ́gi kó gbé sẹ́yìn ẹ̀ kó máa ta ó lóore fún ju kó máa bi àwọn èèyàn léèrè lọ kó máa tọrọ kiri ẹ̀yin ò tiẹ̀ tó wá tọrọ lásán kì í ṣe tẹ bá wà lóde ẹlòmíì ẹ fọ́ sí ẹ títí gbogbo owó tí ò fẹ́ ná yóò ná tó ti rí ní tí awájá filẹ̀ ẹ gbowó ọpẹ́ ẹ gbowó kùránì ẹ gbowó kùnà ẹ gbowó ọpẹ́ ẹ̀yọ ọlọ́mọ owó ọpẹ́ bàbá ọlọ́mọ owó ọpẹ́ ẹ̀tọ́mọ ẹ tún gbowó kọ́mọmọ́gọ̀ ẹ tún gbowó àlùbáríkà lórí kíni ẹ̀ wíṣfúlẹ̀ wù ní kó pa àwọn àfáàsó di ẹ̀ ní ò da àmọ́ kì í ṣọ̀ràn àyàn àmọ́ àwọn òwò ló pè síbẹ̀ torí pé àǹfààní yẹn afẹ́ ní ìwù ìkómọ alẹ́fiṣàfẹ́ ní òkà kóra wa jọ ká sọ̀rọ̀ Ọlọ́run alẹ́fiṣàfẹ́ ní òkà kóra wa jọ ká fìfẹ́ hàn síra wa ká jẹun kínú wa dùn ká túká ń bẹ̀ kẹ́nìkan máa ná sáwọn àfáà ti lọ gbọ́dọ̀ ní àwọn èèyàn lára kò sí ní tó burú bí ká appreciate àfáà wọ́n bá wọn ṣe prógámù pápápá wọ́n ṣe wáàsí wọ́n ka Quran ó tán àfáà ẹgbà ká bá appreciate wọn on that ground there's nothing bad in that àmọ́ kẹ́ máa gbọ́ pọ́lọ́ kalẹ̀ kìnìkan eléyìí ò lọ́nu ẹ̀sìn Ọlọ́run àbí kó máa sọ fún yàn pé yẹ ẹ̀ ní ṣe ẹ o family house yín ọ̀pọ̀lọpọ̀ ló ti já okùn ẹbí lẹ́ni torí pé kíni o torí pé ó ń gbọ̀gbọ̀ kúgbọ̀ látẹnu àwọn àfáà yìí náà ni mọ̀jẹ̀ntẹ̀ kò sí ti ń jẹ́jà làbí ju ọ̀nà àánú lọ ọ̀nà àánú tápò bá fẹ́ máa tàgbo àgbo yàtọ̀ sẹ́bọ Ọlọ́run ló déwé àtegbò ṣó wá déwé àtegbò yẹn kó o fi ṣẹbọ sóhun Ọlọ́run ni ó dá fáǹfààní ẹ̀ ni àǹfààní ẹ̀ ni pé mẹ́fọ̀ọ́ méwédú gbálata kó gbogbo ẹlẹ́mìí méje síbẹ̀ wá yí ń sẹ̀mú kò sí ní tó burú bẹ́ẹ̀. já ewé ò lè ewé tó máa ń gbò iná ewé efinrin gbó mú kó yàgbẹ́ wọ́rọ́wọ́ kẹ́yìn ẹ̀ náà kò sí ní tó burú bẹ́ẹ̀. méwé ṣépèlé bà
ewé mángòrò ṣe pẹ̀lú kinní kan mú ewé ibà nìyẹn kò sí ní tó burú ń bẹ̀ wallahi everybody mọ̀ pé lè clear ẹ̀yin wà lọ sásá bẹ́ẹ̀ pé kinní kan èyí àtẹ́gbò ibi kinní wọn ní kinní kan náà lẹ̀ lárúbáwá káàfó máa sọ fún wa lóde wá sí i pé àtàrí ọlọ́lọ́run fi sí nàìjíríà ó fi abátú sàúdà sí kí ni ò sílẹ̀ lárúbáwá ṣé àtàrí tó wà nàìjíríà yẹn wọ́n ní o máa fi pọ̀fọ̀ ni wọ́n ní o máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n ní o máa fi ṣépè páwọn èèyàn wọ́n ní wọ́gbó lọ ni inú iṣẹ́ tó lọ́wọ́ bá àlékí ọlá bínú sí jù òun ni ká máa fi oògùn ìfẹ́ ká máa fẹ́ tí ò nífẹ̀ẹ́ ara wọn ẹlòmíín jálàbí náà ló lọ ṣe ìṣòro ló bá dọ́dọ̀ àfà tó fi bímọ 4 fáfà kò mọ̀ táàfà ti ṣiṣi láṣọ wò kò mọ̀ torí pé ẹ̀yin ìyá wa ẹ dákun àwọn ọmọ yín lẹ̀ ń torí wọn ṣe wàhálà lóòótọ́ àmọ́ ṣó wàá torí ọmọ ẹ ṣe wàhálà kó tún wá sórí ibú lọ́dọ̀ Ọlọ́run bí ọmọ yẹn bá wá déèyàn náà lójú ayé ẹ tẹ̀sìn ti sọnù mọ́wàá àtọmọ yẹn lọ́wọ́ tán ti gbégbé kúgbélé ẹ lọ́wọ́ náà ṣé tó bá dọ́dọ̀ Ọlọ́run ṣó wàá rẹ́rìn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ ilé àràfá kìnìkan wọ́n lu jìbìtì owó lu jìbìtì ara wọ́n tún gbé ní tí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ dọ́lọ̀ mọ̀mọ́ àwọn yẹn lẹ́mọ̀ wá pé ẹ má dá wọn lóhùn àwọn ní ò máa sọ pé ẹ má dá wa lóhùn àtúgbò lọ́wọ́ ẹ̀ bóyá nìkan nínú ìwọ tó dẹ̀ ń wò mí yìí o bóyá mo ti lálàá sí ẹ rí wallahi ìbò bá bò mí ìwọ ni Ọlọ́run pé mo wá lálàá sí ẹ àwa ló pẹran àbá ní o sẹ́ndì owó kan bẹ́ẹ̀ bá tètè ṣe ìkúlẹ̀ ń wò yìí o ẹ̀jẹ̀ lè ń wò yìí o ọmọ kan ló fẹ́ a'udhu billah ní tá a fẹ́ fi ṣe kì í sì ṣe pé àwa náà ti ní àmọ́ ìyọnu sí tọ́lọ̀ fún wa a sì ń ṣiṣẹ́ kí wàá ló burú níbi kí wọn náà ṣiṣẹ́ ẹnu àwọn kí nìyẹn tuntun máa gbọ́ àbá àti bá ṣiṣẹ́ náà fà àlùbáríkà sí kéwù ẹ̀ àlùbáríkà tọ́lọ̀ sí fi kéwù sí ti yín rè tẹ́ǹkì àwọn àjẹ 9 mẹ́wàá yìí àlùbáríkà kéwù ti yín ni pé ẹ̀ ń polówó ẹbọ fáwọn èèyàn ṣé ń tẹ́ ìpè àlùbáríkà lọ́dọ̀ ti yín ni pé kẹ́ máa fi ìrégbè kẹ́ máa pè lẹ́sẹ̀ fáwọn èèyàn ànábì wa tẹ̀síwájú ànábì ní wáyú támánù fi al-kha'in àwọn àsìkò tí ń bọ̀ tá ànábì ń prophesy láti gbà yẹn ànábì ní àwọn tí wọ́n máa jàǹbá àwọn èèyàn tí wọ́n lè fi ẹ̀sìn gbá wọn tí wọ́n ba àlùkìyámọ̀ wọn jẹ́ ní pápápá àwọn làwọn èèyàn lọ máa fọ̀rọ̀ sí lọ́wọ́ kó o lálàá kò sí ní tó burú ń bẹ̀ o lè lálàá bú o lè lálàá gidi ọ̀pọ̀lọpọ̀ ló ti di wọ́n ti gba millions lọ́wọ́ ẹ̀ torí kó ń lálàkàlà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbà sí ń gbà sọ́hun ni bá a fẹ́ lè bá gba tiẹ̀ tán yóò tún transfer rẹ̀ sọ́rẹ́ rẹ̀ báwọn 419 ṣe máa ń ṣe nìyẹn wọ́n pọ̀ nù yín ẹ̀yin oníjàlá bí ẹ mọ́ra yín kìíní kan àwọn náà ni wọ́n máa ṣe bí arúgbó ẹ bá àwọn bàbá sọ̀rọ̀ kódà kó wà lórí ìyàwó ẹ̀ àláyà orí àdúrà yín la wà yìí kí ló dé tẹ̀ ń ta àwọn èèyàn jẹ wọ́n tó ń jẹun lọ́wọ́ wọ́n tó ń play game wọ́n tó ń wo TV lọ́wọ́ tó máa ti wá pé ó nìkan bọ́ ẹ pọ́ọ̀sì ẹ̀ orí àdúrà wọn lọ́wọ́ yìí kán sẹ́ndì owó ẹran ṣé n tó fi ń lo kíni o ṣé n tó fi ń lo gbèsè ayé ti ẹ̀ nìyẹn. torí pé ńgbà tẹ́ ẹ bá ti lọ tójú bọ ohun tí ì ṣe tiyín definitely wọ́n rí tiyín yẹn fínà nígbà táwọn gbá àwọn afáà ló ń gbàgbà lọ́wọ́ àwọn àjẹ́ torí pé pilẹ̀ ni pé àwọn àlùjànnú náà máa ń bẹ̀rù àwọn èèyàn tẹ́lẹ̀ nígbà táwọn èèyàn ti ń wá gbára lọ́dọ̀ wọn ó di pé àwọn èèyàn ń bẹ̀rù àlùjànnú. ìpìlẹ̀ ni pé ẹ̀sìn tèmi rè ànábì ò compromise níbo lẹ́yìn àáfàá yìí ti rí nǹkan ìpè lẹ́sìn yìí ànábì ò compromise ó dúró lórí ilé yẹn lakum dinukum waliya din ṣẹ̀ríà clear àwọn tí wọ́n ń paint ànábì black fún yẹn ẹ̀yin ni ẹ lọ study Islam kí ni jẹ́ Islam ẹnìkan ní ibi tó òun ka gbogbo àwọn scriptures yẹn pé òun ṣàfẹ́ mọ̀ pa pé aburú wo lànábì ń ṣe òun tún fẹ́ mọ̀ sí kó ìtàn ti sọ fún un tẹ́lẹ̀ kó náà lè máa sọ̀sọ́kúsọ pa ànábì ó padà gba Islam ni torí pé ó rí ní tó yàtọ̀ sí nǹkan kì í máa ànábì so káfà kan wá sọ fún yín ládùúgbò pé àwa lè yájú sí báwọn ẹ sì gbà ó sì díjọ́ kejì ọmọ ẹ sì kú kí lẹ́ni ẹ fẹ́ pe Islam kíní kan a ní ẹta kíní fún ẹ sì jẹ ti dá wa lóhùn àwọn awo bẹ́ẹ̀ ṣe tà lọ́la ṣé tọ́lọ́run náà ló dé bẹ́ẹ̀ so ẹ wàá kírètì ìbẹ̀rù látara àwọn agbára òkùnkùn tẹ́ ẹ ti lọ gbà ìtàn náà lọ Facebook láìpẹ́ yìí táàfà yẹn ṣe bíi pásítọ̀ jáde tí ń fọwọ́ kàn àwọn obìnrin olóbìnrin kò sí ní tó fi yàtọ̀ sáwọn pásítọ̀ á dákẹ́ lórí eléyìí náà torí pé ròrí ti yín nìyẹn mẹ́ntálítì àwọn onísúfì ni pé ní tèmi bá ń ṣe tí ò bá dánú ẹ̀sìn tí mo fi ń káwọn èèyàn jẹ tí wọn náà bá ń ṣe tiẹ̀ mọ́ bu mi kí n mọ́ bu ẹ̀ á rí i pé táwọn máa ń jà sí láyé tiwọn ni pé ó bá àfa wa ẹ ó takò lè ké wa ó ń ṣe kinní kan wàhálà ní táwọn máa ń rán ní gbèsè ayé wọn nìyẹn ẹ rírí wọn kájọ fàrọ ẹbọ fàrọ kinní kí gbé kí ṣọ ata díyàn yan ẹ lè rí wọn o èmi ò tí ì rí mọ́jà gbogbo wallahi ṣé bí
náà rí Facebook kí ló sọ ẹlòmíì kí ló mẹ́lòmíì lẹ́wọ̀n lẹ́nu ìfẹ́ àníjú àfa rẹ̀ wọ́n bú sàbẹ̀ kò tara owó excuse pé wà ní wọn lóòótọ́ ẹgbẹ́ rẹ̀ ń ràn wọ́n bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ kò tara nǹkan kò ṣe àfàwà kò sí tó burú bí ká nífẹ̀ẹ́ àfàwà àmọ́ kọ́ ìdá ni pé nuhibbu shaykhana wal haqqu ahabbu ilayna min mashayikhina hada huwa a nífẹ̀ẹ́ àwọn àfàwà lóòótọ́ àmọ́ òdodo jẹ́ wá lógún ju àwọn àfàwà lọ òdodo kò jẹ́ wá lógún ju àwọn àfàwà lọ so tẹ́lẹ̀ yìí bá wá yé wa dáadáa kì í ṣe pé a ní àfà kẹ̀kẹ́ lẹ́mìí kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ bọ́ àwọn aláàfà làwọn tá a jókòó iná ṣe gbogbo tó bá wù ẹ́ kó o fi wọn ọmọ kíw ni wá o a sì kéwú kú ni alhamdulillah lọ́dọ̀ àwọn àfà àwọn ọmọ kíw ni wá lọ́dọ̀ àwọn àfà àtúntò jù wá lọ àwa sì tó ń tẹ́ tíra alhamdulillah rabbil alamin àmọ́ tó ń ti bẹ́ẹ̀ sẹ́ gbogbo tó bá wù kí wo oníjàlá bí yẹn fẹ́ fi wọ́n sẹ́ mọ́ bọ́ tàbọ̀ ó tiẹ̀ lè pè lọ́wọ́ pé ẹ̀mí rí wọn sìn wọ́n pìfà pé kọ́kàn lọ sá síbì kan kọ́ mọ̀ bá yé àwọn èèyàn jẹ́ kọ́kàn déédéé bọ́ ìkan wọn wà ní Instagram àwọn thousands àwọn èèyàn ni wọ́n ń fọ́lù ẹ̀ mẹ́ dúàdúà mi láàárọ̀ ta ló rán iṣẹ́ ẹ mọ̀ yán bà lórúkọ jẹ́ o ẹ̀dẹ̀ mọ ìbàjẹ́ ṣe àmọ́ ẹ̀jẹ̀ àjọ bìíra wa léèrè ṣé bá nàbì ti ṣeré ṣàdúrà tán láàárọ̀ ṣe àfikàrò ẹ Citadel of Believers wà ń bẹ application yẹn wà lórí Play Store bó bá lè ka lágbáwá òyìnbó wà ń bẹ Yorùbá wà ń bẹ download rẹ̀ jókòó kó o kà á gbóná ẹyọ kan lásán Ànábì ní tó bá ti sọ tó bá jáde gbogbo àwọn àlùjànnú àtàwọn èṣù tó wà lójú ọ̀nà wọn mọ̀ sá fún ẹni bismillah tawakkaltu ala Allah wàlà hawla wàlà quwwata illa billah lórúkọ Ọlọ́run ni mò ń jáde yìí o mo gbára lọ́lọ́run o kò ságbára kò sété kò sí gbogbo aburú kankan kò sí nǹkan kan tí mo gbára lé àfọlọ́run kò sẹ́nìkan tó lè ṣe mí láburú àfọlọ́run kò sẹ́nìkan tó lè mú oore fún mi àfọlọ́run. wọn wá ní ní oṣù yẹn wọn wà di tíra fún ẹ wọn wà ní ní oṣù yẹn wọn gbowó lọ́wọ́ ẹ wọn gba mílíọ̀nù lọ́wọ́ ẹ pété bá ṣàtì ń lọ ẹ fi sára ẹ tẹ bá ti fi wẹ̀ ìṣọ́ ni àgbélépọ̀ ta ni ẹ̀yọ́nú ni ta ló fẹ́ yọnu sí ẹ nígbà tọ́lọ́run bá ń bínú sí ẹ táwa ló tó bẹ̀ láti bínú nígbà tọ́lọ́run bá ń yọnu sí ẹ. gbogbo àwọn kan táwọn ń ṣe rè á lè kó tako ẹ̀sìn tá ànábì yẹn mú wa ànábì yẹn mọ̀ tẹ̀ yẹpẹ̀ àwọn àfáàní rárá àwọn onígbà o àwọn mọ̀ tẹ̀. ó kà ìkàlẹ̀ fẹ́ fi jọ wọn làwọn fi jọ ànábì kan wọn lànábì Idris kó tẹ̀ pé kò sẹ́rì fún yẹn náà àdìsí tó wá ànábì Idris tẹ́ wá lẹ́ fẹ́ fi jọ yìí ṣé òun lọ́lọ́run rán sí yín subhanallah ẹja kíyèsí bẹ́ẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì òun ni pé bí ìṣòro bá ṣẹlẹ̀ ẹnìkan aburú ṣẹlẹ̀ sí àbí nǹkan kan iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe wá sí fún pé ọlọ́run ọba àlékè ọlá sọ pé wa nabluukum bish-sharri wal-khayri fitna ibòmí ọlọ́run wa lanabluwannakum bishay'in min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarati wa bashshiri s-sabirin ọlọ́run ní dandan ni kò sí bó ṣe fẹ́ ṣe tiẹ̀ náà ó bá ọ bó ti bá wọn tó ṣáájú bí ti ń bá wa kan lọ́wọ́ ìwọ náà tiẹ̀ náà ó kẹ̀ ẹ́ ò ń jẹun ò ń mu ìyàwó ẹ̀ ń bí láyọ̀ gbogbo dáadáa ń ṣẹlẹ̀ ń sìn máa retí pé ìkejì náà ń bọ̀ nígbà tí dáadáa yẹn ṣẹlẹ̀ ó fi tì síbi kankan àfọ̀dọ̀ Ọlọ́run ó lọ bá wọn àfa kan bẹ́ẹ̀ yẹ̀wò bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ló ṣe gbọ́dọ̀ lọ bá wọn kan bẹ́ẹ̀ yẹ̀wò lọ́tẹ̀ yìí náà ṣó ti yé ó gbọ́dọ̀ lọ bá wọn kan bẹ́ẹ̀ yẹ̀wò lọ́tẹ̀ yìí náà ẹnìkan ó fẹ́ join fídíò bóyá ní súnà ní alhamdulillah bóyá ní súnfì ní tó bá fún wa lẹ́rìí manhaji súnà nìyẹn wallahi bẹ́ẹ̀ nìkan bá lè fún wa lẹ́rìí tó ṣúọ̀ tó sọ pé kó máa ṣọṣẹ fáwọn èèyàn tó sọ pé kó máa polówó àjẹ́ tó sọ pé kó máa pèrè ẹ̀mí tí ò jẹ́ nínú ẹ̀sìn kó sọ rẹ̀ di ẹ́jẹ̀ǹtì Ọlọ́run tó bá fún wa lẹ́rìí látọ̀dọ̀ ànábì á gbà lọ́wọ́ rẹ̀ tó dáa mọ̀ pé ibi tó ríire ti wá wà nìyẹn ibẹ̀ láàjò kò kalẹ̀ sí. ọmọ ẹ̀yà mi ìsìláàmù tọ́lọ́run fi rán ànábì ní kúkúrú èdè ọjọ́ ti ń lọ ìsìláàmù tọ́lọ́run fi rán ànábì òun ni pé kò sin Ọlọ́run lọ́kan ṣoṣo mọ́ mú nǹkan míì mọ́ ṣó orí kárí jẹ láyé Ọlọ́run ni kárí mu láyé Ọlọ́run ni àlákàlà tó ńlá ìwọ ló fà á. Ọlọ́run ni ma asaba min musibatin fabima kasabat aydikum wa ya'fu an kathir ní tó bá ṣẹlẹ̀ sí ẹ ládàáwò inú tó ti fàfọwọ́fẹ́ ni ẹ̀yin mọ́yé mi lọ́lọ́run kan fojú fò gan tí ò tó fi bí ẹ tí ò fi kàn mọ́ wàhálà tí ò ń bá kiri kò lálà kìnnì kan bẹ́ẹ̀ sùn lójú ọ̀run kìnnì kan àwọn ayé ń lé ẹ òun ṣe kìnnì kan ìwọ ló yé máa gbórin kórin ọmọ mùsùlùmí tó bá dijọ́ jímọ̀ àbíjọ́ hídì lẹ́wàá rí tí ó fi igi ìkan sórí bíi pátá báyìí òun ṣí òun lẹ̀ òun ṣáyà lẹ̀ ó tún wá ń jó TikTok orí kó ta fún ẹ wọ àwọn
ju àyà ní TikTok ọmọ mùsùlùmí lóbìnrin wà lájànú wa rẹ̀ tálàjànú tí ò bá tún mọ wá kiri bí ó ṣe wọ̀ ìwọ ni ó mọ fi lánàá àjànú yà mọ enjoy ẹ lóru tiẹ̀ nígbà tó yẹ kọ́kọ́ ẹ mọ enjoy ẹ ó tún wá fi mọ́ ń bẹ̀ orinkorin tó bá wà kọ́rọ̀ yàrá ẹ̀ náà kí ló ń wò kí ló ń wò wà ló ń lálàkàlà nígbà tí tọ̀hún òkú níṣẹ́ tẹ́lẹ̀ kò sí kéèsì tẹ bá dọ́dọ̀ wọn láyé ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń lọ àwọn tú àlá máa ṣe kinní kan Facebook fáwọn èèyàn yẹn ní tí ó mọ bàyín lẹ́rù ni wọ́n máa gbé wá bàyín torí pé Ọlọ́run náà ó ti sọ fún yín pé ṣèitọ́nù yukhawwifu awliya'ahu èṣù ó máa dá ìbẹ̀rù sọ́kà àwọn tiẹ̀ àmọ́ tó bá dé Ọlọ́run mọ̀ nígbà tí nǹkan òṣòrí ó ń tàn yóò wá pàdé mi kódà kí n má múra fà pé kí n tiẹ̀ òkè wọ́n mà tí ò sì sí tó burú ń bẹ̀ nígbà tá a bá ti wọ aṣọ tí ò sí bẹ̀rù Ọlọ́run bẹ̀ òkè mi wá dé fìlà mu kàn wọ púlọ̀và mu dẹ̀ bọ́ọ̀tà mo ń bá tèmi lọ kẹ́nìkan wá lóun lálàá sí mi bóyá yẹn ni ó fi ṣàṣemọ́ ń jọ náà torí pé àjẹká àwọn èèyàn mọ̀ pé aláburú lè àwọn náà mọ̀ ojú wọ́n sì dá wọn tí wọ́n lè polówó aburú fún mọ́ ohun tó ní súnnà ń jà fún nìyẹn àní adáleke kan lè máa bọ̀ aládásàlá túlẹ̀ wá dọmọ ẹ̀yìn wa àní dandan ni kó o fọ́lò ń tà ń sọ yìí àní dandan ni kó o gbà àmọ́ bí wọn náà bá jókòó ó kù wọn nìkan wallahi ó mọ̀ pé kò sí rọ́ọ̀nù tà ń sọ ká mọ̀ wulẹ̀ ṣó àwọn fídíò tá à ń ṣó yìí gbé àwọn kí n tà play lẹ́nìí bíi 3-4 months ago àti play ẹ̀ àti stream ẹ̀ live àti gbogbo nǹkan láti ṣe látọ̀dún tá a ti ń sọ̀rọ̀ first live video tí màá kọ́kọ́ ṣe Facebook láyé that was almost 6 years ago ọ̀rọ̀ tàwíìdì là ń sọ kò wá sí ojúmọ́ kò sí wàásì kan tá a ṣe láyé tá a mẹ́nubà pé àní ẹ̀ mọ̀ṣẹ̀ bọ́ sọ̀rọ̀ kẹ́nìkan máa sọ ń sìn nígbà tọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kó nítorí pé wọ́n ń wá kinní kan ní kíni yẹn ṣé ń tọ́lọ̀ ò bá fi hàn ta ló fẹ́ fi hàn ẹ̀yin rẹ̀ máa ń la gidi tẹ́lọ̀ máa ṣe bọ́ ẹ máa gbé pèsè kan lè mọ̀ yín kan lè dá yín mọ̀ oògùn òkìkí àwọn tí wọ́n ti lókìkí lánàá dà parọ́ fún wọn. So Islam tọ́lọ̀ fi hàn Nábì òun ni pé ewé àtegbò lò sọ́nà àlàáfíà ara rẹ̀ lò kó jẹ́ lọ́nà halali tó bá ti di pé a fẹ́ máa kọ̀máǹdì agbára kan síbẹ̀ n tà ń sọ fún ẹnìyẹn o fẹ́ máa fi nǹkan kan fa nǹkan kan wá àbọ̀ ń sọ fún ẹ pé o máa pọ̀fọ̀ kan àbí o lọ dùn nǹkan kan sórí ọṣẹ kan àbí kó o lọ gbé pèsè kan táfà bá ti ń sọ fún ẹ bẹ́ẹ̀ máa mọ̀ yí pé nínú àwọn olórí ibú ẹ̀dá tá Nábì ni ẹ sá fún nìyẹn hadith ń bẹ lórí ẹ̀ Ànábì innama akhafu ala ummati ń pa mi láyà fáwọn ọjọ́ mi o al-a'immata al-mudillin àwọn àáfàá sọ nínú kákò tí ibẹ̀ yẹn àáfàá l'Ànábì pé wọ́n á ṣe máa wá sọ̀rọ̀ nísìnyí tẹ́ẹ̀nì agbẹnudákẹ́ ká mọ́ sọ̀rọ̀ àwọn àáfàá torí pé kí nìyẹn Ànábì ti sọ kalẹ̀ over 1,400 something years ago 1,445-46 years ago tá Ànábì ti sọ̀rọ̀ kalẹ̀ pé àwọn àáfàá bú ń bẹ̀sẹ̀ ọ̀rọ̀ àwọn àfọ oníjàlábí òun ni wọ́n lẹ́lòmí Ọlọ́run ti kádàrá pé òwòkò ní Islam náà àbá ìwúlẹ̀ dá Islam mọ̀ tẹ́lẹ̀ tí ìṣèyàn kan tí ìṣèyàn méjì ṣe mùsùlùmí lòun tẹ́lẹ̀ o àwọn ìgbà tó ń gbọ́dọ̀ àwọn àfa kan ṣe kinní kan fún àfa kan gba kinní kan lọ́wọ́ òun àfa at the end of the day story náà o ṣáà ti kó ní Islam báyìí ṣó wàá wọ bẹ̀ padà bó wọ̀ tó bá wọ̀ fábí ìwà ní ìmọ̀ tí ò bá sì wọ̀ kò sẹ́nì kankan tí ó bi léèrè yẹn ṣó ti yé so ló fi jẹ́ pé onísúnnà wà áfítà àwọn wáyàn kiri àbá ń béèrè owó lọ́wọ́ ẹ bó o bá appreciate àfa mọ́ndàlá bó o bá appreciate kì í ṣe dandan kó o bá fà lówó kì í ṣe dandan àmọ́ tó bá dìbà ẹni ń jíṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ akun lọ́wọ́ lórí ẹ̀ àwọn kan náà ni wọ́n kọ́ Ànábì lọ́wọ́ àwọn kan ni wọ́n kún ṣéwù Kàmáàlì lọ́wọ́ wọ́n ti ní yunifásitì ìsìn ìbáṣe pé gbogbo wọn ràn wọ́n tẹ̀yìn àfa ń pe àjẹ́ lèèyàn ó pè tí ó tún wá lọ tán tọ́rọ̀ rí ó mọ̀ tó àjẹpàjẹ́ tápàjẹ́ làwọn bàbá àtàná yẹn bá pè over 30 something years tí Sheikh Adam ti kú rahimahullah rahmatan wasi'a ó ti lé ní 15 years nísìnyí náà tí Sheikh Kàmáàlì ti kú tápàjẹ́ náà lọ gbàgbára tí jákmọ́ọ̀lù ń wá káàkiri kápàjẹ́ náà lọ gbàgbára táwọn àfáà yìí àbákápódù Ifá ni wọ́n ń kì fáwọn èèyàn lẹ́yìn lórúkọ wáàsí tí ó kó mọ̀ ṣẹ́kù mọ̀ ṣáà ní ti gbàgbé wọn bọ́bá wa ta àwọn èèyàn jẹ́ ńgbà náà ṣé wọ́n lè tan Ọlọ́run jẹ ni Ọlọ́run bá wa kí àwọn àfáà wa ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ ibi tá a bá ti ṣàdúrà fáwọn àfáà yẹn tá a ti ṣàpọ́nlé wọn kò ní rí aláwọn àfáà rí yàtọ̀ sáwọn èké wọn ní kò lè ṣe déédéé o kò lè jọra wọn kò lè ṣe déédéé o kò lè jọra wọn àwọn àfáà òdodo àtàwọn pòkì àwọn àfáà òdodo àwọn náà ó jèrè àwọn olótìtọ́ àlùfáà àwọn náà ó jèrè àwọn àfáà òdodo àwọn náà ó jèrè bí wọn náà bá fẹ́ jèrè jáwọ́ ń bi jálàbí
ṣé wàá rà wọn tán ṣe jálàbí ẹni títí ẹ ti jóná ní tiwọn o bó ni o ṣe ní kóná mọ́ tiẹ̀ àníṣe oríṣiríṣi òkè òyìnbó ń sìn àwọn òyìnbó wà ń bì tán ní pírọ́blẹ́mù ta ló ń bá wọn tẹ̀yẹ̀ pẹ̀ta ní bá wọn ṣe fa lágbáwá ń bẹ́ẹ̀ ara mọ́kà yẹn mọ́kà àti mẹ̀dínà torí kàábà ń bẹ́ẹ̀ àwọn òrùjú ẹ̀yìn àfáà ẹ̀ sì bẹ̀rù àtúbọ̀tán wọ́n bá ti dẹ́ṣẹ̀ wọ́n lọ kàábà nìyẹn kò sí kàábà ńlẹ̀ Yorùbá o wọ́n jẹ́ kán tẹ́ o wọ́n jẹ́ ọba yé ẹ̀jẹ̀ o lọ dà sí àwọn àbẹ́ ẹnu tí ẹ bàjẹ́ nìyẹn jẹ́ ó bàjẹ́ lórí kíni ẹ gbọ́ pé ẹnìkan lọ da ẹbọ nù láyé ẹnìkan kò ń bi ẹbọ láyé kó kábàámọ̀ ni so bó bá jọ lójú tí ẹ pọ́rọ̀ ẹ dàrú bóyá kò lówó lọ́wọ́ ta ló ń ṣòwò ẹ̀yin náà tẹ̀ ń ṣe láti jọ́dá ẹ̀yin àfáàdé ẹ̀ kàn ńlá agídí lẹ̀ ń lò fúùtù fẹ́ tẹ̀ níyìn ẹ bá ti ṣe 419 kan ṣe kinní kan ẹ ní nǹkan kan tó kàn yín ju pé kẹ́ ẹ wá gbádá kẹ́ ẹ wọ bàtà kẹ́ ẹ wá fóònù ńlá ń tẹ́ ẹ̀ tó kẹ́ ẹ pera yín torí pé ẹ fẹ́ mú àwọn mugun àwọn gànámù tẹ́ mọ́ pé wọn àwọn àgùntàn àwọn ọ̀dẹ̀ kẹ́ ẹ fi yẹn táìsì wọn kẹ́ ẹ dóde kẹ́ ẹ pọ̀fọ̀ ẹ lọ wò ó assignment nìyẹn lẹ́yìn táwọn ń ṣe yìí gbọ́ àwọn tí wọ́n bá jọ wá lọ́rọ̀ tẹ́ pé Ọlọ́run wí ànábì wí ni wọ́n ń sọ wọn máa sọ rádaràdá lẹ́nu dúàdúà mi láàárọ̀ káfà lórí àkìtàn rọ́bìṣì wo nìyẹn lórí àkìtàn táwọn àlùjànnú ń wà sànàbì ṣe bẹ́ẹ̀ àwa wò pé ibi táyé bá yí sí ẹ wá ń báyé yí sínú ìrégbè ẹ ń báyé sínú ẹbọ inú bídíà àáfà lórí àkìtàn láàárọ̀ kùtùkùtù táwọn èèyàn wà lẹ́nu iṣẹ́ wọn wọ́n wà ní kán gbàdúrà ẹ láàárọ̀ yìí lórí àkìtàn kán gbàdúrà ẹ láàárọ̀ yìí lórí igi kán gbàdúrà ẹ láàárọ̀ yìí ibi tó ti gbé epo tó ti ń da epo sára wàlọ́ọ̀hì kí nìyẹn takò lákàì tó ń ṣiṣẹ́ ẹ jáde bíra wa léèrè náà ìwọ náà wà lábúròdù wọn fún àwọn pàǹpáàrù yẹn ló fún lówó tó mọ wàhálà tó ń ṣe tó bá lọ ṣiṣẹ́ tí ó bá wà sí ó ṣiṣẹ́ 10 hours tó délé gan Ọlọ́run sàn ó dàbí eré ní kì í ṣàwàdà ó mọ wàhálà tó ń ṣe kó tó rówó yẹn kò easy o kọ́ńtà bá tún Nàìjíríà ṣe ni owó wa tí ò ní ìtumọ̀ ló fi ń dàbí pé kíní kan òun náà yà mọ́ fara da wàhálà bó bá sì ṣe 10 hours ẹ̀ tán tó sọ yẹn di náírà tó ń fún bẹ́ẹ̀ bí 150,000 so ìwà tún ní mọ̀ lọ́jọ́ kejì tó bá rẹ̀ so ó wá ń ṣàdúró wàhálà yẹn ṣẹ́ni tó wá jẹ́lẹ́bọ lọ ní ọmọ kówó tiẹ̀ fún ṣẹ́ni tó ń tí ò mọ̀ kankan tí ò dẹ́sìn Ọlọ́run mọ̀ ó tún wá ṣe wàhálà tán ó ṣe wàhálà rówó ó wà á fẹ́ ní tí ó tún wá kórí ibú rẹ̀ àwọn náà wá ní followers jù kò lè má rí bẹ́ẹ̀ ṣe ìtọ́nù náà lọ́mọ ẹ̀yìn náà so yín ò gbọ́dọ̀ mọ́ fíìkì àwọn tá a jẹ́ ní kéwú táwọn sì jẹ́ pé fíìdì tiwa ni pé àlẹ́sìn Ọlọ́run gbọ́dọ̀ bàjẹ́ àwa náà sì níṣẹ́ tá à ń ṣe ìwọ tá a bá ṣe jálàbí fún rí bọ́ọ̀tà ìtara tí ń sọ yìí bí yóò padà rí fídíò yìí lẹ́yìn ni pé àfa yẹn tó gbá mi rèé ó gba 100,000 lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀tà wá sọ kó ní kálukú náà mọ wá bọ́ọ̀tà bẹ́ẹ̀ ní ẹ̀yìn tẹ́ ń pera yín ló ní jálàbí ní ẹ̀yìn tẹ́ ń pera yín ló ní jálàbí kò sí jálàbí inú ẹ̀sìn Ọlọ́run ẹ mọ̀ kùn lẹ́yìn ẹ bọ́ọ̀tà wá sẹ́ káwọn èèyàn tó ń wò wáyìí wọ́n bá àwọn èèyàn tájọ́ ń wòra wáyìí kájọ wá dúró lórí screen bí Sheikh Abdul Fattah hafizahullah wọ́n ṣe join wa lẹ́ẹ̀kan à ń fún ní jálàbí kan náà sẹ́ kóun náà kó join fídíò yìí nísìn láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù ká parí ẹ̀ yìí o kó ní jálàbí kan join nísìn kó wá máa sọ fẹ́yìn ẹ̀ pé ẹ má dá lóhùn irọ́ nípa o ẹ má dá lóhùn o ìfá yìí sí tóun ń kì bóyá àfà àti ń kí fálẹ̀ kan bóyá àfà yẹn wà ń bẹ́ẹ̀ ó mẹ́rin ẹ̀ wá jápọ̀lù alájẹ kó pè wọlé kárí èyí tí ń pọriwo pé àwọn ò gbé pèsè ẹ pè wọlé káwọn èèyàn wá mọ̀ pé ta ni ń bẹ̀sìn jẹ́ náà àwa méjèèjì àmọ́ torí àwọn tẹ́ fẹ́ sọ nìyẹn báwo bá ti ń ṣe léètán nísìn àwọn náà lè bọ́ta lọ́la ẹ má dá wọn ní súnà lóhùn àkún béèrè kankan lọ́wọ́ tiẹ̀ àjẹ́dọ̀ dìde wọn ni ẹ máa mú wá náà ni ọmọ iye owó ẹran tó ti san tó rẹ̀ ẹran tó gbà fún ẹ ọmọ iye owó sàárà tó ti san ọmọ iye owó ẹbọ tán ti gbà lọ́wọ́ ẹ kí wọ́n bẹ gbé pèsè tẹ́pọ́lọ̀ ń bá wa bí èèyàn náà níbo ló fẹ́ gbé gbà kí àtúbá nísìn má dọ̀dọ̀ wọn mọ́ irọ́ lásán ni ó dáná àwọn àbí wálé rè tẹ́pẹ́ lóòótọ́ ni àṣírí tán fi ń dẹjọ́ nù wá ṣọ̀pá àwọn ẹjọ́ kan wà tẹ́pẹ́ ẹ̀ tí ẹ̀ ìwúlẹ̀ ní gbọ́ àbí pẹ́pẹ́ tó pẹjọ́ yẹn gan ti kú dànù tí wọ́n ti sàṣì gan àbí tí ó ti gbàgbé ibi tó ti mọ̀ yí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nù ìkan sọ nù wọ́n jọ òun ni ẹnìkan bá jókòó yóò wọlé láàyè ẹni yẹn sì jókòó nǹkan kò sì ṣẹlẹ̀ ọkùnrin kan ń bẹ ní Facebook náà ni onísùnnà kọ́lọ́n tó ṣe kún táwa náà ṣe yóò tún dárúkọ ìyá ẹ̀ fún wọn pé àlórúkọ ìyá mi rèé ṣé wọn pé ń tẹ́ máa ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ máa halẹ̀ máwọn èèyàn pé tó máa bí ẹ̀ dáadáa kọ̀ yẹ ẹ má jẹ́ ọmọ orúkọ ìyá yín o ẹ jọ irọ́ ni irọ́ lásán yóò dákọ̀ ìyá rẹ̀ yóò dákọ̀ bàbá rẹ̀ yóò tún máa sọ pé àlẹ́ mi rèé sẹ́ látọ̀dún ìkíná fi ṣe ìwọ́n náà tó bá dúró tọ́lọ́run sẹ́ torí pé ibi tó bá fọlọ́run sí ló bá sórí iṣẹ́ ìtọ́nù yẹn òun ti dúró gbàyànjá lọ́dọ̀ Ọlọ́run pé òun fẹ́ sọ ẹ́ dolórí ibú ọ̀nà wo ló gbà jù bẹ́ẹ̀ o ní pé kò kọ̀yìn sí ibi tá ànábì kọjú sí ibi tá ànábì kọjú sí ni pé ṣé Islam ló fẹ́ ṣe tó bá tí rẹ̀ dì á mọ̀ bẹ́ẹ̀ náà kó tó ẹ sọ
náà a sì ní bú ẹ lórí tó bá ń ṣe yẹn wà sí láṣẹ tó Ọlọ́run sọ fún Ànábì pé wà má ala rasuli illa al-balagul mubin kó máa ṣépè fún wọn kọ́ kó wọn halẹ̀ àṣírí mọ́ wọn kọ́ rárá Ọlọ́run ní ààrá Ànábì ju pé kó jíṣẹ́ lọ ààrá Ànábì ju wípé kí ni o àní ó máa ṣọ́ wọn lọ́wọ́ ṣọ́ wọn lẹ́sẹ̀ súnà ti wà nìyẹn ẹ̀sìn nìyẹn má wò pé bẹ́ẹ̀ nìkan compromise káàmọ̀ ṣe mi tiẹ̀ fẹ́ mọ̀ ṣẹ̀ ṣe mi ní wọn lọ́rẹ̀ aha ẹni tá a bá sì jọ ń ja ẹyin kinní kan kó bọ́ ọ̀tà kó wá sọ àjọ ń pàdé níbì kan àjọ ń ṣẹgbẹ́ kan àbó orílẹ̀kẹ̀ lọ́wọ́ mi òun rè àwọn àáfàá lóde wá sí ẹ̀rí lẹ́kẹ̀ àwọn mi ò ra fi nǹkan bò ó wọ́n gbé pèsè wọ́n gbẹ́ bọ̀ so tó wáyé pé ìyẹn ló sì fẹ́ máa ṣe ẹ̀sìn ní o má ṣòro kọ́kọ́ dúró níbi tó wà torí pé àṣedànù ló ń ṣe yẹn kó lọ Mọ́kà 50 kó kọ́ mọ́yá ṣe 100 kó máa kírun kí gbogbo wájú ẹ ó ṣí mọ́lẹ̀ tẹ́pọ̀ òṣì wà ń bi ẹ̀sìn ní àmọ́ṣòro àṣà àdílé àwọn bàbá wa níta bá ń lé tíra àwọn àgbàlagbà orúkọ àlùjànnú káfà láyà débi wípé ó tún lọ tọwọ́ bọ Kùránì Ọlọ́run àìjá bẹ̀rù àtúbọ̀tán náà Kùránì Suratu Yasin àyà kan orúkọ àlùjànnú kan àyà kan orúkọ àlùjànnú kan ṣànẹ́bì ló kọ́ wá yẹn níbo la ti rí yẹn kété pé tiwọn lẹ̀ Yorùbá ló máa ń dá yàtọ̀ so eléyìí ṣe pọ́ńtákù ẹnì kankan o fáwọn tá a ṣe ń jọyìn wa ẹjẹ ń bá di símú ká lọ lẹ́ẹ̀kan délẹ̀ káwá pílẹ̀ àwọn fídíò yẹn fún wa kó ní kálukú náà wà mọ̀ wá dájọ́ nu conscience ẹ̀ ń bẹ̀. Ànábì lásìkò yẹn ń bọ̀ àti wà ń bẹ̀ tẹ́gbọ́n wọn máa pa àwọn olódodo lónírọ́ wọn máa pa onírọ́ lólódodo òun ni yóò láwọn èèyàn lẹ́yìn jù wọn máa gbára lé ẹni tí ń jàǹbá wàyàkúnù fiha al-amin ẹni tí wàá jẹ́ ohun táwọn èèyàn tó yẹ kán fọkàn tán sọ́dọ̀ ẹ̀ tó yẹ kí wọ́n mẹ́sìn lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn máa jàǹbá ẹ̀ wọ́n máa pè wọ́n lórúkọ tí ò dáa wayantiqu fiha ar-ruwaybida Ànábì ní ruwaybida máa wá sọ̀rọ̀ ńgbà náà àwọn sàbí wa ń béèrè pé kí ní jẹ́ ruwaybida wo òjíṣẹ́ Ọlọ́run Ànábì ní ar-rajulu tafi'u ọkùnrin yẹpẹrẹ kan ẹniranù kan ẹlẹ́bọ kan aláṣìírí lẹ́bọ lóògùn kan òun ni yóò máa wá sọ̀rọ̀ fi amúri làámà yóò máa wá dá sọ́rọ̀ ẹ̀sìn òun yóò máa wá yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ṣànàbì parọ́ ń bẹ̀ yẹn náà bí ṣànàbì parọ́ ń bẹ̀ ṣànàbì parọ́ ń bẹ̀ àìwí ò sí àìgbọ́bùṣe o agbọ́mágbà lókùn tí ó jẹ̀ka ìwọ tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó ní àdánwò kan ṣẹlẹ̀ sí ẹ o ti doníṣẹ̀ṣe Ọlọ́run fi ẹ mọ̀nà wallahi kò sórí ire ń bi ìṣẹ̀ṣe tó ń lọ báyẹn torí pé ìwọ náà mọ̀ ọmọ tó bínú ẹ kó wá dìnnà yẹn my child how are you doing kó o fẹ́ dìmọ́ ọmọ ẹ kó dẹ̀ lọ dìmọ́ bàbá mi I'm very sure you feel disappointed right inú ò ní dùn irú kíre bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìwọ náà tó ń pè nǹkan míì tí ìṣọlọ́run ṣé gílé ṣe é láǹfààní ni ṣó omi tó fẹ́ lọ bọ́ ta ni o mọ̀ sórí ibú yẹn ṣó fẹ́ ṣe é láǹfààní ni èyí tó ń gbélẹ̀ tó pè ń pèsè yẹn náà kí láǹfààní tó wá rí ń bẹ̀ jẹ́ ń wá sọ tọ́lọ́run ọba àríkẹ́ ọlá fi táyé láyà ìwọ oníṣẹ̀ṣe ìwọ babaláwo ìwọ ọ̀yá ọ̀ṣun tí ìṣesí àwọn kan fẹ́ kó o rò bóyá ìsìláàmù ìkọlọ́nà bóyá torí pé ẹjọ́ ń pàdé níbì kan tẹ́ ti rò bóyá nǹkan kan náà ní àwa tí àbá yín ṣe ìrégbè tẹ́ ń ṣe là ń sọ̀rọ̀ yìí a dẹ̀ ń sọ pé bọ́lọ́run ti fẹ́ nìyẹn Ọlọ́run ní gbogbo àwọn tẹ́ wá ń pè yẹn ẹ̀yin oníṣẹ̀ṣe náà ti ń team up àdìgbà tó ń ṣe mítìn kan náà ń bá dàn wọ́n bá yín jókòó ń lọ ni ẹ̀yin náà ò sì gbádùn láàrin ara yín náà àmọ́ torí pé ẹ fẹ́ bá òdodo jà ẹ fẹ́ bá ìsìláàmù jà ó ń dàbí pé ẹ ṣọ̀kan àbí ó yẹ ẹja wá fún yín tásítì tọ́lọ́run ọba àlékè ọlá fún yín Ọlọ́bàtálá kó dúró báyìí Ọlọ́ṣun dúró báyìí Onífá dúró báyìí Oníṣàngó dúró báyìí Ológun dúró báyìí Eléṣù Eléégún kí gbogbo yín wá dúró a fẹ́ fún yín assignment a fẹ́ fún yín ni pé gbogbo àwọn Ọlọ́run tẹ́ ń pè yẹn ẹni kí wọ́n dá eṣinṣin lásán sẹ́ ní tí wọ́n lóun rò bóun ní sọmọ fún ẹ yẹn Ọ̀ṣun ló ṣe Ọ̀ṣun gbé ẹ Ọ̀ṣun ṣe kinní kan ó bímọ tán Ọlọ́ṣun ló ṣe fún ẹ àbí ó bímọ tán Oléṣù ló ṣe fún ẹ Oníṣàngó ló ṣe fún ẹ á wàá bí yín pé a fẹ́ mẹ́ntì ń parọ́ náà àwa méjèèjì ẹ pé gbogbo Ọ̀ṣun yẹn ó dà ẹ tún ímpọ́ọ̀tù àwọn ti China wa ẹ pé ránṣẹ́ pé wọ́n Brazil kan kó tiwọn náà wá ẹ pè wọ́n ní India kí tiwọn náà wá kókun kí gbogbo ẹ wá kó wá wà kalẹ̀ báyẹn ká wá sọ pé ó dà gbogbo yín o iṣẹ́ kan tá a fẹ́ fún yín ni pé ẹ dá eṣinṣin Ọlọ́run ní wọn lè dá wàláwù ìṣítà máa ń wúlò àwọn kódà kí gbogbo wọn kóra jọ pọ̀ gbogbo àwọn òòṣà yẹn ò lè dá eṣinṣin Ọlọ́run tí wàá ta yín láyà Ọlọ́run ní wa yaslubuhumu dhubab tí eṣinṣin bá wá gbé nǹkan kan lórí àwọn òòṣà yín bóyá oúnjẹ tẹ́ ẹ gbé síbẹ̀ èkuru tẹ́ ẹ gbé síbẹ̀ kí eṣinṣin wá débi èkuru yẹn kó mú lọ ńbẹ̀ kí eṣinṣin ó bà lé lórí la yastanqidhunahu minhu wọn lè gbà padà lọ́wọ́ ẹ̀ du'fa at-talibu wal-matlub àtiwọ́ yóò sun àtiwọ́ ẹgbẹ̀jì àtiwọ́ ọfà ṣe kinní kan àtiwọ́ èṣù ṣe kinní kan ẹ̀yin ọ̀lẹ ni yín ẹni tẹ́ ń pè náà ọ̀lẹ ni kò lè ṣe yín láǹfààní kankan
ó dáa tí ìyẹn bá wá dàrú mo wá ládùúà tí mo fẹ́ ṣe fún ológun Ògún ni ó pa ọ́, mo ládùúà tí mo fẹ́ fi fún oníṣàngó àrá ni ó pa ẹ́ o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ tó ń lọ ń bọ omi yẹn ni ó gbé ẹ lọ, ó rí pé ò ní ṣàmì. Àwa mùsùlùmí Allahu ni ó pa wá o, á ṣàmì tó rà mọ́ pé òun náà ní òwúlẹ̀ pa wá tẹ́lẹ̀. Àdúrà tá a mọ̀ ṣe ni pé ó pa wá lórí Islam ó sì yọ́nú sí wa khalas. So tí ìyẹn bá wá clear sí ẹ kò ṣe nídìí àṣẹ ń fáyà fún oníṣẹ̀ṣe, kò ṣe nídìí àṣẹ ń torí pé tó bá dàrú mẹ́ lọ́wọ́ nígbà táwa wà ní kéékèèké ní early 90s ìtàn Ṣàngó yẹn bàbá wa kan Ọlọ́run bá wa kẹ́ bàbá náà bàbá wa jókòó lẹ́gbẹ̀ẹ́ màmá wa ka Yorùbá yẹn èyí tí ò bá wa ṣe mẹ́ wọ́n á correct mi wọ́n wá sọ̀tàn ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ wallahi Ṣàngó nítàn wallahi Ọya nítàn Ọbàtálá níbi tó ti bẹ̀rẹ̀ Ògún níbi tó ti bẹ̀rẹ̀ Ọ̀rúnmìlà níbi tó ti bẹ̀rẹ̀ kò sí bàbá ńlẹ̀ tó lè pàtàn Ọlọ́run Allah subhanahu wa ta'ala. So àwọn nǹkan tó lọ ń dàbí tiẹ̀ Ṣàngó ńgbà tó rin kíní kan àwọn ọ̀rẹ́ ẹ̀ padà kọ́ ọ́lẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ibi kọ́ láti máa sọ yẹn àwọn ọ̀rẹ́ everybody dáadáa wọn ìyàwó náà lọ ó wá lọ pokùnso kì í ṣe kú ire ló kù ó pokùnso ó bínú parẹ́ la ilaha illallah nígbà ó parẹ́ tán táwọn èèyàn wá ní kíní kan ó so wọn ní wàhálà tó ń ṣẹlẹ̀ iná tún yọ gbogbo ẹ̀ ń ṣe aburú ṣẹlẹ̀ ń lù wọ́n ní ká má sọ pé ó so mọ́ pé kí ni Ṣàngó ò so pé kò so kò pokùnso kí wàá nìkan pè yẹn pokùnso náà ni ìyàwó ẹ̀ èèyàn náà wá bínú lọ ìlú ìyá tiẹ̀ nílẹ̀ Tápà Ọya èèyàn náà ṣàtún di nǹkan kan síbẹ̀ bóyá ó bínú di nǹkan kan ni àwọn tẹ̀yìn wá ń pè lọ́lọ́run ti yẹn nìyẹn ẹni tó bínú pokùnso nígbà táwọn ayé kọ̀ ọ́lẹ̀ nígbà tẹ́sìn ẹ̀ yọ pokùnso lásán gan ẹ̀sìn ni nígbà àwọn èèyàn padà fi kalẹ̀ inú wa bí ẹ̀sìn ni bí ìjọba Ọbàtálá náà ṣe lọ nìyẹn bí táwọn gbogbo wọn náà ṣe bí èṣù tẹ́ ń pè náà ṣe lọ nìyẹn tẹ́ ń tepo sí díẹ̀ wọn bí ó tó bẹ́ẹ̀ kó ló fẹ́ pè tán Ọlọ́run tó dẹ̀ ó tó bẹ́ẹ̀ ta ló ń rọ̀jò wọn náà mọ̀ pọ̀ Ọlọ́run ni ta ló ṣoyún inú ẹ̀ wọn náà mọ̀ pọ̀ Ọlọ́run ni ta ní ṣòro ta ní ṣàtẹ́gùn wọn náà mọ̀ pọ̀ Ọlọ́run ni kí tó wá sìn wọn náà tó fà kú kí tẹ̀ ń parọ́ tẹ̀ ń pèsè ṣe báwo ti máa bá yín sọ̀rọ̀ àwọn ológun tá a fi bá yín lérí tó ráì ṣara yín a sì láṣìírí tá a fi bá yín jà tó ráwọ̀ iṣẹ́ àfihàn jálàbí àìṣà lálùjànnú àmọ́ ń tá a sọ fún yín ni pé tó bá kẹ̀yìn nìkan ẹ mọ̀ pé conscience yín sọ fún yín pé ìrégbè lẹ̀ ń ṣe tẹ́ ẹ bá jókòó lẹ́yìn kan tẹ́ ẹ ronú jinlẹ̀ ẹ mọ̀ yìí pé ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀sìn kíyàn dúró ti Allah subhanahu wa ta'ala kó pé bọ́lọ́run ti fẹ́ kó dúró tì bó ti mú wá yẹn ìyẹn gangan lórí ire ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí tí wọ́n bá wá rí báyẹn ìwọ̀nba la lè bá wọn sọ̀rọ̀ mọ́ ìwọ̀nba la lè mọ́ emphasize lórí àlámọ̀rí wọn mọ́ torí pé kí ni o torí wípé àwọn wulẹ̀ ọ̀rọ̀ tí wọ́n clear kí wàá lẹ́yìn wàá sásá bẹ́ ìsìláàmù tí ó mọ̀ wá dà wá láàmú sí ẹ̀yìn àfọ oníjàlábí ló fi jẹ́ pé tiyín yẹn sẹ́ a gbọ́dọ̀ torí pé tiyín yẹn ló le jù ẹni tó jẹ́ kèfèrí àti mọ̀ pé kèfèrí ni àbá mùnáfìkì ẹ̀ ní mọbi tó wà àdánwò dẹ̀ nìyẹn irú àwọn ẹ̀rọ Ọlọ́run lòun ó fi wọ́n tẹ́lẹ̀ ẹnu náà tó bá fẹ́ jẹ́ mùsùlùmí àwọn Yorùbá ní bó bá fẹ́ jọ̀ṣàká bó bá fẹ́ jóṣoko èwo ní ẹ̀sìn ìṣòro kí ló dé ṣé mùsùlùmí ni alhamdulillah ní tí Islam ti wá fẹ́rẹ̀ tó o bá ti wá faramọ́ àṣedànù ló ṣe wallahi thumma billah ní ìtẹ́jú fún ajá tápẹ́ Islam tiẹ̀ faramọ́ kó máa wẹsẹ̀ Islam tiẹ̀ faramọ́ kó máa gbé pèsè Islam tiẹ̀ faramọ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́nú àwọn àgbà àtàrúgbó Islam tiẹ̀ faramọ́ òṣòlẹ̀ kẹ́ máa pa àwọn èèyàn kẹ́ máa fáwọn lójú ara kẹ́ máa fẹ́ ní èèyàn ṣàṣejẹ́ Islam tiẹ̀ faramọ́ kí ni o ó faramọ́ kó máa ya ọkọ àti ìyàwó kẹ́ ní onífìràkù lẹ́yìn Islam tiẹ̀ faramọ́ kẹ́ máa máyà Kùránì kan ó kà àlùjànnú kan Islam tiẹ̀ faramọ́ kẹ́ háyà Kùránì tán kẹ́ wá tún ta ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọ́ àbí kẹ́ ta nǹkan kan síbẹ̀ àbí kẹ́ lọ orí kinní kan pọ̀ kẹ́ ní gàrí tíra gbogbo eléyìí wallahi kò sínú ẹ̀sìn wa ànábì ò sì pè wá lọ síbẹ̀ tápé ṣòro ló bá ní kí ṣòro ẹsẹ̀ gbẹ̀tà nábì ọmọ ẹ ti kú lóòótọ́ ayé ló pa àbí fọmọ mẹ́fà ti kú lọ́wọ́ tiẹ̀ Ọlọ́run kó dáàbò kó ṣàánú wa kó má jàrí kó ọmọ kó abẹ́ ni so wá gbé ṣòro tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tànábì ta ló tọṣẹ ta ló ṣọṣẹ fún ta ló tẹ yẹ̀pẹ̀ fún ta ló bá wo kádà rẹ̀ kò sí ẹ má jà tanra wa ṣe é dáwọn àfa yìí ẹ má dá wọn lóhùn wọn bọ́ táwọn ọmọ bà wá jẹ́ fún yín náà sẹ́ TikTok yẹn gbogbo wọn tó ń tẹ̀lé àwọn àfa àlàlà
ẹ wá rí mùsùlùmí mi tẹ́ bá lọ wo timeline yẹn àṣírí Ifá àṣírí Odùduwà àṣírí ìràwọ̀ àṣírí agbára orúkọ Ọlọ́run gbogbo tóun tẹ̀lé kiri nìyẹn ó wá lóhùn lákòjọ ọ̀nà àdá tó gbà ní lénìí onáwó fàáfà oníràwọ̀ lọ́la oníyẹ̀pẹ̀ lọ́túnla àfọ̀ ọlọ́ṣẹ níjọ́ mẹ́rin ọ̀tún ló lọ́gbà owó tó yẹ kó máa fi mánéèjì Ọlọ́run kọ́ ní ṣí ẹ̀wọ̀ ló ń ṣe rẹ̀ ìwọ ló ń ṣe rẹ̀ náà ibi tí wọ́n bá ti ń lálà sí ẹ ìwọ máa ń wá kiri nígbà téèyàn lóhun tú àlá tí sì ń pe àwọn èèyàn sí bí ẹbọ subhanallah á pè àwọn fídíò yẹn lẹ́ẹ̀kan sí síwájú ká tó máa lọ mo fẹ́ tó sáré fi nǹkan kan hàn wá mo fẹ́ sáré fi nǹkan kan àáfàá lòun náà pe rẹ̀ ó sì lóhun ṣáájú fáwọn èèyàn ẹja wọlé náà. irú àdéhùn oníbẹ̀ láàrin wa tolúfà àdéhùn oníbẹ̀ láàrin wa rẹ̀. drama lásán ṣẹ́sìn wa lélẹ̀. sọ̀rọ̀ àdéhùn oníbẹ̀ láàrin olúfà. ọ̀yá sọ̀rọ̀. ẹ̀sìn wa kọ́ leléyìí o man tashabbaha biqawmin fahuwa minhum torí pé ẹ fẹ́ níjọ torí pé ẹ fẹ́ sọ àwọn èèyàn di ẹrú ẹ wá di rádaràda ẹ wá ń fi ìrégbè yẹn yí ẹ̀sìn lára ẹ kú kó inú ẹ̀sìn fún wa ká mọ ìyá wa tá a kù Ọlọ́run ò ní jọ yín kó ń bẹ yóò tún yín ṣe ni àbẹ́lọ̀ kẹ́ kó ń bẹ àmì ìtẹ́ ń ṣe yìí ibi tẹ́ bá fẹ́ dúró sí ẹja mọ̀ ẹ má fẹsẹ̀ kan sílé fẹsẹ̀ kan síta kó sọ̀rọ̀ ṣé pásítọ̀ ni ẹni just imagine wá tún fọwọ́ gbá obìnrin olóbìnrin lórí ṣerúkì àtànábì rè kọ́mẹ́dì lélẹ́yìí àwọn àfa olómi máa nomi òkè máa nomi ilẹ̀ ibi tẹ́lómi náà lọ nìyẹn ẹ máa wá jó ṣé jó lọ́lọ́run dá ẹ fún ni gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé lọ́tọ́lọ́run dá ẹ fún nìyẹn ààbò ẹni bọ́dì ń bì owó tọ̀rọ̀ ní sọ̀láka ẹ̀ kalẹ̀ ronú sí kí lọ́lọ́run fẹ́ kí n ṣe gan torí pé tẹ́ bá padà rẹ́ lómi náà tó padà lọ di rádaràda náà tó ń lọ sóòru ẹ ra àwọn èèyàn nìbàdàn wọn bẹ́ẹ̀ ó tiẹ̀ pọ̀ ń bẹ̀ ẹ ra àwọn èèyàn báyìí lórí òkè pẹ̀lú ìjáàbù lórí subhanallah lórí òkè pẹ̀lú bọ̀nù lórí ẹ mọ̀ wá pé wọn aṣáà ń lo àdúrà náà wọ́n ń lo àìsàn àdúrà àti mùsùlùmí náà tó fara jọ nǹkan dàrú gan lẹ̀ Yorùbá wallahi thumma billah nígbà tó yẹ pé tó bá lo àìsàn àdúrà náà wọn nìkan wọn white wa kí ni white ṣe kí ni correlation white pẹ̀lú Ọlọ́run fẹ́ gbàdúrà wa nígbà tó bá wọ white tọkàn yẹn dúdú sọmọlàkejì òun ra burú sí òun rorò kúrò sí òun yóò di inú ẹ̀ ò dùn sórí olóore o tún wá ní tàwíìdì lọ́kàn o tún lẹ́bọ nínú ẹ̀mí ẹ̀ wá wọ wáìtì ọlọ́run la ìsìn òun lọ tàájù di òun tán rẹ̀ then who is fooling you ìlàkẹ́ ìní ẹ̀sìn ọlọ́run ni wà má ya'qiluha illa al-'aqilun àwọn tá à ń bá sọ̀rọ̀ àwọn tó lè dún nílà káyìí ni kì í ṣe wọn tó kàn máa lagídí lórí irọ́ lásán nígbà tó ti wá ń ṣe ìran ẹ̀ náà ibo ló gbégbà ẹ má dáhùn ayé ń bẹ ògùn ń bẹ kíní kan ń bẹ so ti wá bọ́ lọ́wọ́ náà nígbà tó yẹ pé wọ́n ló gbé rẹ fún wọn pé ìwọ rèé ẹ máa ṣe é bó ṣe wù ẹ́ tápọ́n bá Ọlọ́run lọ́dún ẹ̀ wọ́n sà fún ẹ̀yìn irú rádaràda yìí kò sí inú ẹ̀sìn wa o kò sí ń bẹ̀ bí ti wùlé ó mọ pàápàá kò sí ń bẹ̀ kí dẹ̀ ṣe tí mùsùlùmí tó gbọ́dọ̀ máa ṣe ìyẹn náà káwọn dání káwa wo àáfàá èyí tí ń polówó ẹbọ life torí pé tá a bá ń sọ fúnra wa pé àwọn àáfàá ẹlẹ́bọ ń bẹ a wà á dájọ́ pé ṣẹlẹ́bọ lélẹ́ ìyàbẹ́lẹ́bọ kọ́ orúkọ ẹ̀ ní TikTok ní pé ní Nuru Barham Initiative ẹ̀yin oníṣúfì wọ́n ń pè yín lábì fúnra dáradára ẹ̀ sì tún pà fún yín mọ́ náà títẹ̀ ń pa àwọn èèyàn síbi ẹ̀bọ náà ẹgbẹ́ ilé yìí náà nìsín. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ntọ́ ẹ kó bá mùsùlùmí lọ́kàn jẹ́ ni kó tún ṣe àwùjù òun wá aṣọ lọ́dún èṣù ó dẹ̀ fẹ́ polówó ẹbọ ó tún ṣe bismillahir rahmanir rahim ó sì fẹ́ bá tàwọn mùsùlùmí jẹ́ àrípẹ́ tí ò bá fura dáadáa tẹ́sìn yẹn òye yóò gbẹ̀tàn jẹ́ irú àwọn àfáà tá à ń fẹ́rẹ̀ àwọn oníṣẹ̀ṣe wa ń pòsè ẹnu wọn dùn nípa irú àwọn àfáà tá à ń fẹ́rẹ̀ a'udhu billah lápẹ́ irú àfáà tí wọ́n bá ń fẹ́rẹ̀ o ju wọ́n sá jẹ́nà o kápẹ́ ní tó bá fẹ́ sọ nínú fídíò yìí ó bá yọ ẹnu lóòótọ́ bẹ́ẹ̀ yẹ ìsìláàmù ẹ̀ wò. tí a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lónìí òun ní ìmọ̀ tí a mọ̀ sí ẹ̀rìndínlógún. La ilaha illa lẹ́nu àfáà. ẹ̀rìndínlógún súnmọ́ bíbá yìí jẹ́ ń kọ́kọ́ ṣe ẹ níyè jẹ́ ń gbà ẹ́ lámọ̀ràn sórí gbogbo ohun tí wọ́n bá ń pè ní ìmọ̀ láyé
má tako. Gbogbo ohun tí wọ́n bá ń pè ní mímọ̀, ìmọ̀, má tako. Wá mímọ̀ to any length. Má sáré máa tako ìmọ̀ kan. Ẹbọ kan ni, kò sí ẹbọ kan ni. Pààyàn ti sẹ́gbẹ̀ kan náà. La ilaha illallah. Gbogbo ìmọ̀ ni kó wá, ó ṣe ẹbọ kò ṣe kó pa ewé yẹn sọ̀rọ̀ ẹbọ, kó pa yín tì, kó pa àlùjánnà tì, kó pa ìyọ́nú Ọlọ́run tì, kó pa ìkẹ́ tì, kó pa oríire tì lẹ́nu àfà. Sòtórí ní tẹ́ fẹ́ sọ fún wa ń sìn ni pé eléyìí náà kì í ṣàfà, ó lè níjọ o, ó lè lọ́mọ kéwò ní polówó ẹ̀bọ́n ta gbangba yìí. Ṣé àwa mùsùlùmí kò yẹ kí owó ó dìde sílẹ̀? Àwọn oníṣẹ̀ṣe tọ́rọ̀ tí wọ́n ti clear, àdúrà lẹ́ẹ̀mọ̀ ṣe fún wọn tí wọ́n yẹn ti clear rárá, tó ti clear wọ́n wá sí láwọn òṣè wọn ṣe nìyẹn. Kódà kó jẹ́ ìlú ṣẹ̀ríà, bó bá lóun òṣè tí ò bá ti ní mùsùlùmí lára kó ṣe nìyẹn náà. Nígbà tó Ọlọ́run ti sọ̀dájọ́ tiẹ̀, kí wá ló tún wá ń bá kiri? Ọlọ́run ní téèyàn bá tó bá kú lórí tí ń ṣe yẹn o, ó ti dẹni òfò, ó ti dẹni ìyà, ó ti dẹni ìgbéjìnà síkẹ̀, ìyẹn náà ti tó fún níyànà kó mọ náà. Àwọn ẹni tó fẹ́ tó polo ó ṣe àwùjọ bìlá, ó ṣe bísímìlá, ìwà sọ̀rọ̀ ẹ̀ǹdẹ̀ lógún, àwa ní adákẹ́. Ṣé ìsìláàmù rèé? Alábòsí ò ní jèrè pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo yín tẹ yọnu sílẹ̀ torí pé inú tó bá ìsìláàmù jẹ́ tí ìsìláàmù yóò fi bàjẹ́ tó fi di kèfèrí, òun ni pé kó o yọnu sẹ́bọ, kó o má gbà pé kèfèrí ni kèfèrí náà. Nínú ìmọ̀, ọmọ ìyá mi wá. Ìmọ̀ tán kọ́ ẹ̀yìn rẹ̀. Wá mímọ̀. Àbí? Wá ìmọ̀. Káì. Ìmọ̀ ẹ̀rìndínlógún yìí, ìmọ̀ kan ni tó já sí wípé nílẹ̀ Yorùbá a kì í fi ṣeré. Ìmọ̀ kan ni tó já sí wípé bó ti ṣe wà yìí, ó jẹ́ ọ̀nà kan tí wọ́n á máa gbà láti fi ṣe àyẹ̀wò àbí láti fi béèrè nǹkan tó bá rújú sọmọ ẹ̀dá ènìyàn. Full lecture ń bọ̀ lórí ìmọ̀ yìí, ṣùgbọ́n eléyìí tá à ń ṣe. Nílẹ̀ Yorùbá wọn fi ṣeré, wọn fi ẹbọ ṣeré. Ìmọ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀, àáfàá gbé ọpọ́n fá síwájú. La ilaha illallah. Ẹjọ́ kí ni iṣẹ́ oníṣẹ̀ṣe? Kò tẹ̀fá. Kí ni iṣẹ́ oníṣẹ̀ṣe? Kó ṣe pèsè àjẹ́. Gbogbo ohun tá a ti ń pè ń bí látàárọ̀, èwo ló yàtọ̀ nínú méjèèjì tá à ń sọ yìí? Káwá dákẹ́ lórí yẹn àbí? Ọlọ́run bí ẹ léèrè. Introduction ni. Ó ń ṣe introduction lọ́wọ́. A rí wípé bá a ti kó ẹ̀rìndínlógún kalẹ̀. La ilaha illallah. Ẹ̀rìndínlógún 16 nọ́mbà ni. Ọlọ́run kó àìbínú. 1 + 6 yóò fún wa ní 7 òǹkà. Ó dà gẹ́gẹ́ bí ìgbà tá a wà ní èké. Àwọn ọmọ kéékèèké wọn á máa kó kántàsì dání, wọn á máa fi ṣeré, wọn á máa dá ṣeré, èyí tó bá síjú, èyí tó bá fajúdé. Bẹ́ẹ̀ náà ni ìmọ̀ yìí ó ní májẹ̀mú títí ẹ̀. Ṣùgbọ́n tá a bá wò ó bó ti ṣe wà yìí, a rí wípé tá a bá kó owó ẹ̀rọ kalẹ̀ ìmọ̀ orí aṣọ funfun àbí lórí àwo funfun bó ti ṣe wà yìí, tá a bá wò ó, ṣé ojú tó ṣíjú kalẹ̀ yìí ni wọ́n máa ń kà ní àbí ẹ̀yìn ibi tó dàlù yìí? Gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa, inú ṣẹ̀ríà tí wọ́n bá kọ́kọ́ bíyàn léèrè, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi sìn tẹ̀ tiẹ̀ kí ó rárá pé àáfàá yìí o ṣé mùsùlùmí lélẹ̀ tó ǹjẹ́ òkọ̀kọ́ wá sọ́kàn yàn nípa eléyìí ṣe mùsùlùmí. Ok, kán wá tún wá bí ẹ pé ṣé n tó ń ṣe yìí o pẹ̀lú bó ṣe ń rí Islam sí kódà kẹ́niyàn má jẹ́ mùsùlùmí rárá gan. Ok, ká wá pe Christian dàṣẹjọ pé jọ ń tẹ́ni ṣe inú Islam ni pẹ̀lú bó ṣe ń gbọ́n pa Islam yóò sọ pé kò sí ń bẹ̀. Kí tẹ̀yìn àfáà wá fẹ́ kì í mọ́ bẹ́ẹ̀ dandan tẹ́ ẹ̀ fẹ́ ká pé let's call a spade a spade, ká dákẹ́ lórí ìbàjẹ́ tẹ́ ń ṣe fẹ́ sí Ọlọ́run. Torí pé kí ló bí eléyìí sìn, kí ló ẹjẹ́ abira wí kí ló fẹ́ gé níbi orí ibú tí ń pè àwọn yẹn sí? Kò gé ní ẹni tí ń bẹ́ẹ̀ tó pé ó ń wá fọ́lọ́wà, ó wá àwọn tí ó gbowó lọ́wọ́ wọn, tí ó ta orí ibú fún wọn. Wọ́n lá Ànábì wa Ibrahim ńgbà náà pé wọ́n máa polówó pé ta ni ó ráyà, ta ni ó rófò, ta ni ó ra lẹ́nu má lè jẹun, tí Ibrahim fi kalẹ̀ tá Ànábì sallallahu alaihi wasallam tá Ànábì náà gbé, tí gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run náà wá polówó pé ẹ̀sìn Ọlọ́run lọ́kan ṣoṣo ẹ jìnnà sẹ́bọ. Àwọn bàbá wa tàná ṣàdúrà Ọlọ́run paná adẹ́bọrẹ́ ẹbí dá ṣètánì ńlẹ̀. Ṣẹ́rù bẹ́ẹ̀ nìkan ń ṣe léyìn ta gbangba làwọn bàbá yẹn tún ṣàdúrà yìí. Ẹ̀yin àgbàlagbà sì wà ní ẹ sì wà ń lù orí ọmọ tuntun sì wọ̀. Ẹ̀yin àgbàlagbà nínú Súfì wà láyé. Ẹ̀yin àgbàlagbà ilé ké wà láyé. Ní tó súnmọ́ ni pé ilé ké lẹ́ni ìwà yìí skul kọ́ lélẹ̀ bọ́ọ̀lù ti fi ń káwọn ọmọ ń ké nìyẹn àfáà nínú kíláàsì. Imagine ẹ sì dákẹ́ lórí eléyìí. Ọlọ́run bí wa ó jọ bí gbogbo wa náà nínú iṣẹ́ yìí nìkan. A rí i pé nínú ìmọ̀ yìí tí wọ́n bá dá ẹ̀rìndínlógún ẹbọ ni ìmọ̀ lọ́dọ̀ eléyìí, ẹbọ ni ìmọ̀ lọ́dọ̀ eléyìí. Òun ni wọ́n á máa kà. La ilaha illallah. Ibi tó ṣíjú sókè yìí òun ni wọ́n á máa kà, wọ́n kì í ka ẹ̀yìn rẹ̀ yìí. Tẹ̀rí nǹkan. Ẹ jẹ́ ká kó ẹ̀rìndínlógún gẹ́gẹ́ bí àpẹẹrẹ àbí ó mọ fájú Kùránì lọ. Bó ti ṣe wà yìí nìsín ká ní àkó àwa dá kalẹ̀ bẹ́rìndínlógún ti ṣe wà yìí báyìí nìsín bá ti ṣe dá yìí. Ẹ já wò á rí wípé àwọn kan ṣíjú kalẹ̀ báyìí wọ́n ṣíjú.
àwọn kan sì ṣe kí ni wọ́n pàjùdé bọ́ ti ṣe wà yẹn ẹ̀yà wọ̀ wọ́n tí wọ́n ṣíjú kalẹ̀ yẹn ẹ̀dá kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan nítorí ẹ̀kọ́ yìí ni òun ló ṣe jẹ́ ká máa yá sí ọ̀tọ̀ kó lè yé wa nípa wípé ẹ̀yà kó àwọn tí wọ́n ṣíjú sọ́tọ̀ ká kó àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n pàjùdé ká kó àwọn yẹn síbo ká kó wọn sí ọ̀tọ̀ tá bá wò ó a rí wípé mélòó ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà méje ló ṣíjú nínú 16 tí méje bá ṣíjú bó ti ṣe wà yìí òun ni wọ́n ń pè ní òdì. La ilaha illallah lẹ́nu àfà. bó ti ṣe wà ní. nínú ìmọ̀ yìí ẹyọ kan máa ṣíjú méjì ó máa ṣíjú mẹ́ta ó máa ṣíjú mẹ́rin ó máa ṣíjú márùn-ún ó máa ṣíjú tó fi lọ bẹ́ẹ̀ tó fi dórí 16. ṣùgbọ́n wọ́n máa sábà ṣàmúlò mẹ́tàlá tí ń ṣe 13 nínú ìmọ̀ yìí lọ́pọ̀ ìgbà láwí wọ́n máa sábà ṣàmúlò rẹ̀. so méje èyí tó ṣíjú àbí dábàdà tó ṣe wà yẹn kí gbogbo ẹ̀ wá pàjùdé tó wá yá sí wípé ẹyọ kan ṣo péré ló ṣíjú kalẹ̀ ẹyọ kan yẹn ni wọ́n á máa pè ní ọ̀kànràn kí ni mo pè ọ̀kànràn ó ní ìtumọ̀ tọ̀tọ̀ ti jẹ́ lọ́tọ̀. so lọ́dọ̀ bàbá ńlẹ̀ Yorùbá bí wọ́n bá dá wọ́n á wo eléyìí tó ṣíjú ó ti ní àwọn odù tí wọ́n ṣàgbékalẹ̀ ó dẹ̀ ní oríkì táwọn odù kankan tó dì mú àwọn odù kankan dẹ̀ ló ní ìtumọ̀ tiwọn lọ́tọ̀. àwọn kan tó yẹ ká mọ̀ ní kódà bẹ́ẹ̀ kan bá ṣíjú kí ló sọ bí méjì bá ṣíjú kí ló sọ lóríkì kó tó wá kọ ìtumọ̀ tó bá dóríkì tẹ́ẹ̀ kan bá ṣíjú wá ní ọ̀kànràn sánhà babaláwo aṣọ ló dí bábáṣọ ọ̀kànràn sánhà babaláwo lẹ̀ ló dí fáfúlẹ̀ ọ̀kànràn. In fact ẹ̀mí mi ò gbé mọ́ La ilaha illallah ìkà kan ní òròjọ́ ìkà kan ní òdà o ṣé Islam wá rèé nǹkan sì ń bàjẹ́ ẹ̀yin àgbààgbà yìí sì dákẹ́ àbí torí pé àwọn ọmọ kí oyin ni wọ́n mú kọ́sítọ́mà wá fún yín wọ́n ń gbéṣẹ́ tó bá le jù wọ́n lọ wọ́n ń gbé wá bá yín ẹ̀yin lẹ́ ń bá wọn execute ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀kànràn lẹ́nu àfà ní pọ̀ ọ̀fọ̀ yẹn tá bá pe bàbá Yẹmí Ẹlẹ́bùúbọ̀ gan tá bá pè wọ́n kalẹ̀ pé bàbá ó yá yẹn àtàfà yìí kódà kàkà kọ́ wọn dé pamíláyò ní padà ṣẹ́kù pẹ̀lú fìlà ìdánimọ̀ àwọn àfà ńlẹ̀ Yorùbá lórí ẹ̀ pẹ̀lú ṣàwùzù pẹ̀lú bísímìlá ṣe ń tó fẹ́ ṣe fún wa rèé kò jọ wá lójú ńgbà tí kan ti ní kan fi bísímìlá dípò ọ̀fọ̀ asọ́njọ́wọ́ ẹrù gbérọ́ ni sọtẹ́lẹ̀ mi ò bá máa ra àwọn eléyìí yóò sọ àwọn onísúnnà lẹ́nu wọ́n á sọ onísúnnà tí ń fi irú eléyìí ṣe wá sí tiẹ̀ àwí ò sí àgbọ̀bùṣe o àgbọ̀mágbà lókù tí ó jẹ̀bi tó bá bá eléyìí dọ́dọ̀ Ọlọ́run òfò ló gbé débẹ̀ ìyà ló sì jẹ eléyìí ṣe pọ́n halẹ̀ mọ́ ẹ o kì í ṣe pọ́n bọ́ọ̀lù ń dájọ́ o òun ló ti dájọ́ ara ẹ̀ we are only interpreting what he has said so far you are created for that to worship Allah and never to associate partner with him. Then if you do so, then prepare for the worst. Prepare for that. Prepare for shock. Tápẹ́ tó bá bẹ́ gbé dọ́dọ̀ Ọlọ́run rèé ṣe ń tá wa ń pè ní Islam ilẹ̀ Yorùbá Islam ilẹ̀ Yorùbá nìyẹn tó fàtúnṣe tí a gbọ́dọ̀ dákẹ́ lórí irú aburú báyìí àti ń bọ̀. Lẹ́yìn àmọ́ ṣí láwẹ́láwẹ́ tẹ́ bá lẹ̀ ní gbọ́ yẹn sẹ́ ẹ fẹ́ sọra yín do nífá lórúkọ àfà ẹ fẹ́ sọra yín ní babaláwo ẹgbẹ̀jì lórúkọ pé ẹ fẹ́ máa pe àwọn èèyàn sójú ọ̀nà Islam tẹ́ ń kó wọn kó mí ọ̀yẹn Ọlọ́run ò ní fún yín ṣe ó ti wá dòun báyìí ó ti dòun báyìí ṣé ẹ ti gbé àwọn oníṣẹ̀ṣe lẹ́yìn wọ́n ti lẹ́nu sẹ́yìn irú àwọn eléyìí náà ló tà wá lọ́pọ̀ náà irú eléyìí ti ń pọ̀ fún yìí àwọn náà tà wá lọ́pọ̀ fáwọn kìíní torí pé wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni ṣé lè ké ló ti kọ́ eléyìí pé àfa àbú tó bá mọ̀ náà lè kọ́ o àmọ́ pé yìí tó hàn sínú Quran ló ti ka eléyìí àbínú àdìsí àwọn olóòní kìíní àwọn onífa ànábìlẹ̀ tó bá ju àwọn kan pẹ̀lú ṣe sí ó ti dára wọn ṣé tá a bá pélé lẹ́lẹ́bọ̀ ń sìn ṣáà jẹ̀bi tá a bá pélé ládìfálà ń sìn ṣáà jẹ̀bi torí ifá ní dání níta gbangba yìí ẹ̀yin àfa ẹ̀ sì do ẹ̀ bọ́ bójúkọ ẹ̀ sọkún àwọn tẹ ní wọn dákẹ́ rè pé ẹ mọ̀ kò tí ì tásìkò àti sọ bàbá wa kú lórí eléyìí tọ́lọ́run ní bà wá náà léèrè a sì fún ẹ mọ̀ o sì mọ́ àmọ́ náà lè tọ́lọ́run fà wá náà bí ò tiẹ̀ pọ̀ ó kódà ó lè má pọ̀ tó ti ń tẹ̀yìn fi ń balẹ̀ Ọlọ́run jẹ́ yẹn alihamudulilayi adúpẹ́ fọlọ́run. so gbogbo eléyìí wá ń ṣẹlẹ̀ ẹ wá ní adákẹ́ àbí adákẹ́ àfa ń pọ̀fọ̀ àfa ń pé àwọn àjẹ́ àfa ń ṣoríṣiríṣi ẹ̀sìn ní ò tí ì tásìkò torí pé bí
bí ìbá ṣe pé wọ́n jọ ń ṣe gbé awo wọ́n jọ ń ṣe fá ó ti lọ ṣẹ́fá ló fi mọ̀ ọ́n dájúdájú báyẹn ó sì fi ń dá àwọn èèyàn lóhùn àáfàá ń bá àwọn èèyàn 10 ìyẹn ni anábì tó sọ̀rọ̀ kalẹ̀ sọ̀rọ̀ bí òun ti ń sọ ni anábì ní tó bá ti lọ bá àwọn irú àwọn eléyìí tó ní kán yẹ ẹ̀wò yẹn sẹ́ ó ti kó onú Islam kódà kó jẹ́ nọ́mbà náà fi ń bẹ̀ 2 gé 4 ọ̀dẹ̀ kò mọ mathematics o mathematics primary 1 kò mọ o àmọ́ mọ astrology ó mọ bí ó ṣe máa fi 4 gé 6 tó bá kú 4 ó mọ̀ túmọ̀ tó bá kú 2 ó mọ̀ túmọ̀ ọmọ tán bí ní June ó mọ ohun tí ò gbọdọ̀ jẹ ó mọ ohun tí ò gbọdọ̀ wọ̀ ó mọ obìnrin tí ò gbọdọ̀ fẹ́ aláburú ni ẹ̀yin ọ̀tá Ọlọ́run tẹ́ sásá bẹ́ẹ̀ sí Ọlọ́run ó mọ ẹ̀ẹ́dínlógún ó mọ fá ó mọ pẹ̀lẹ́ ó mọ awọ́rò ó mọ tajà ó mọ ìyọnu àwọn àgbà ó mọ sólẹ̀ so àfáà náà nìyẹn èsì náà nìyẹn Ọlọ́run ní fún yín ṣe tẹ́ bá lẹ̀ ní gbọ́ àwa náà ò ní gbà á tún bọ̀ fún yín ṣé ẹ ti gbọ́ gbogbo àwọn fídíò tẹ́ ti ń balẹ̀ jẹ́ yẹn Instagram yẹn á wọ ọbẹ̀ wá bá yín bẹ̀ TikTok yẹn á wọ ọbẹ̀ wá bá yín bẹ̀ bá a bá rí fídíò yín download á screen record ẹ̀ èyí táwa náà ń sọ èyí náà screenshot ẹ̀ gbé lọ ẹ lọ fi àwọn tẹ́ bá fẹ́ fi hàn kẹ́ wá pé wá sọ káwọ ẹni tọ́lọ̀ wọn bàlẹ̀ kẹ́ lọ́ọ́ bínú sí káwọ ẹni tí ń bẹ̀sìn jẹ́ àmọ́ wá gbé wá lórí ìkànnì àmọ́ ọjọ́ dájọ́ ṣé lèyìn náà ṣó wà nú ẹ̀sìn torí ẹni tán ti ṣì lọ́nà kó lè bá a padà ọ̀pọ̀lọpọ̀ ló ti rí Islam sí pé ẹ̀sìn awo ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ogun ẹ̀sìn ìlérí àṣírí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ lásán dẹ̀ ni àbẹ́rẹ́ òun kó jọ kó má ṣe wá ládọ́rùn mọ́tọ́ àníjà o oníṣẹ̀ṣe mi bẹ́ẹ̀ jà oníjàlábí mi bẹ́ẹ̀ jà àmọ́ ká lè bá àjọ oríkì Ọlọ́run kára àlùjánnà Ọlọ́run lájọ ń sọ yìí kẹ́ mọ́ fi ìrégbè rẹ̀ sin Ọlọ́run lára tó jọ kán gbogbo wa àwọn oníjà tẹ́lẹ̀ rí kàlera lùjánà lájẹrán kàlera lùjánà onídẹ̀ra àbí Allah subhanahu wa ta'ala má ṣì wá lọ́nà o má jà rí igbó ńlẹ̀ ká pè lọ́nà o má jà mọ́ sọ wá di bọ́gí bọ̀pẹ̀ mọ́ sọ wá dà fún oníjàlábí amúnibú ni àfa òpònú babaláwo ló ń dífá amúnibú ni àfa òpònú babaláwo ni amúnibú ni àfa òpònú babaláwo ní dífá amúnibú ni àfa òpònú babaláwo ní dífá nítorí kìfá wàlọ́ọ̀yì mo tún pé wàlọ́ọ̀yì ẹ̀ ẹni yóò lè dá sóràtù fàtí àgìdìkà kó bọ́ta kó wákà kì í ṣe fàtí àlọ́bẹ̀ ẹ̀yọ̀ tẹ́yìn máa ka yẹn o fàtí àti Kùránì gidi gangan téèyàn ó kẹ́kọ̀ọ́ ẹ̀ tí ó mọ̀ kó lè dàkà òun ní kí ifá mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ ṣe máa dúró tó wà lórí ẹ̀ tàbá wá lọ́fọ̀ tó wà lórí àfáà mi ìjú ti babaláwo lọ ẹ̀rù dúró lápá àwa mọ̀ wọn a rí wọn ní amọ̀ tí wọ́n ń ṣe amọ̀ tí wọ́n sásá bí ẹ̀ lórúkọ jálàbí yẹn kò sí nǹkan kan bẹ̀ jẹ́ bọ́lọ́ àwọn àfọ́ ẹlẹ́bọ gbogbo yìí ẹ máa gbé wá ṣóyé àtiwọn náà tó ń bẹ̀sìn jẹ́ ní TikTok àti Instagram yẹn tó di celebrity ọ̀ràn yẹn tó di celebrity ọ̀sán gan táwọn tí ò dá kankan mọ̀ èèyàn ń ṣe tí ó tó tako làákàyè tí ń ṣiṣẹ́ wàlọ́ọ̀hì èèyàn lórí àkìtàn ó ní o máa gbàdúrà òun ṣé wọ́n lè lọ ṣàdúrà lórí àkìtàn wọ́n lè lọ kírun lórí àkìtàn àdúrà tó jẹ́ ìbádà ni èèyàn ń depo sára ìsásọ wáìtì torí kó ṣàfẹ́ ó fẹ́ rí owó lára tí yín ó fẹ́ gba ayé lọ́wọ́ yín ó fẹ́ gba àlùkìyámọ̀ lọ́wọ́ tí yín subhanallah alazim gbogbo yín yẹsẹ ẹrẹ́dì ẹ lè bá wa lórúkọ jẹ́ ẹ lè lérí oògùn ẹ lérí àṣírí ẹni tọ́lọ́run ò bá ṣe láburú aburú kankan ò lè kan ẹ tọ́lọ́run bá dẹ̀ ṣe láburú ó lè fi ń ṣe sábàbí orí ibú ìyẹn ò ní àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ilé bá ti ń rí wọn ní TikTok ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n náà ń pa Facebook ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n náà ń pa Ọlọ́run rán yín iṣẹ́ jáde ẹ lọ ṣiṣẹ́ Umaru náà lé àwọn kan jáde níjọ́ kìíní àná pé ẹ bọ́ ọ̀tá ẹ lọ ṣiṣẹ́ òjò góòdì ò ní rọ̀ láti sánmà kí ló dé tẹ̀yìn ò fẹ́ ṣẹ́ ṣe ẹ̀yìn ìkànnì 419 ẹ̀yìn ìkànnì oríṣiríṣi ló kọ́ wọ yín ẹ̀dẹ̀ ń pera yín láàfáà yín pera yín mùsùlùmí ṣáwọn tí ń pọ̀ torí pé ìwọ tó bá fẹ́ mọ̀ béèrè fún ìbínú Ọlọ́run ló kù torí ẹnìkan ò ní takò òdodo kò ní takò Ọlọ́run ànábì kó tún jó lórí ire mọ́ ẹ mọ̀ wá kọ́mẹ́ǹtì ẹ fi wọ́n lẹ̀ ẹ wọ́n dájọ́ wọn ẹ ṣe ìdájọ́ wọn lọ Ọlọ́run ló mọ kọ̀kọ̀ ẹ̀yìn kìíní ẹlòmíì mọ̀ ṣépè ó ti ẹ̀pọ̀ lọ́dọ̀ ẹ̀yin oníṣúfì báyẹn fídíò tá a ṣe last ẹ̀ ń ṣépè ẹ̀ ń ṣe oríṣiríṣi ìyín ò kàn wá wallahi kò tún kankan kò tú anything àṣírí yín ó ti tú already enters ní lára ń ta àmọ́ eléyìí wọ́n ní náà ní píkẹ́ jáwọ́ bẹ́ẹ̀ bá wá jáwọ́ pẹ̀lú ògo Ọlọ́run àwọn series ni episode ni ń bọ̀ dáadáa a ní lọ ẹgbà gbogbo ẹ̀kọ́ yín ọwọ́ wa ló wà gbogbo àwọn fídíò sì yín bẹ́ńlẹ̀ táwọn jẹ́ káwọn èèyàn máa mọ analyze orí ibú leléyìí o ẹni tó ti like ẹ̀ tẹ́lẹ̀ ẹni tó ti kó sọ́wọ́ yín tẹ́lẹ̀ yóò lè ṣọ́ra bẹ́yìn ò bá tiẹ̀ lẹ́ẹ̀gbọ́ tẹ́ẹ̀sì mọ̀ pé òdodo ni Ọlọ́run ó bá wa kó gbogbo àwọn tẹ́ẹ̀ ti ṣì lọ́nà yẹn yóò dá wọn padà sínú Islam tó mọ́ eléyìí bí ládùú sílé ni ẹ tún máa retí wa
insha Allah. Ó jẹ́ yẹ pé kí ni o àwọn òfìgbà kan yé pèpè sójú ọ̀nà Ọlọ́run wí ànábì wí. Kódà short video wa tó bá rí tá bá ti polówó ẹbọ mú jáde, short video wa tó bá rí tá bá sọ tó bá takò ẹ̀sìn Ọlọ́run mú jáde, àbí tó bá jọ pé èèyàn kan wá ó kàn fẹ́ sọ rẹ̀ di motivational speaker rárá. Bá sọ̀rọ̀ nípa máa ìjà coach àdìsí, bá sọ̀rọ̀ nípa nǹkan kan coach ọ̀rọ̀ Ọlọ́run, á lọ́rọ̀ àwọn àfáà rẹ̀ wí. Bó ló ti ká pọ̀ fọ̀ rí. Ìdájọ́ kù sọ̀wọ́ ti yẹn náà. أبي الله سبحانه وتعالى كما شاء الله دون الموضوع. فالسلام عليكم ورحمة الله وبركاته.